Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bọ́ǹkó. Ẹ kú déédéé wòye ẹ̀yin tèmi. Ihun tó bani lọ́kàn jẹ́ tó sì yanilẹ́nu púpọ̀ ẹni pé àwọn bandits ń ṣe, àwọn ajínigbé, àwọn kidnappers wọ́n ń ṣe live video lórí TikTok. Àwọn èèyàn wá ń send account number, wọ́n ṣe àwọn bandits wá ń ṣe giveaway nínú owó ẹkún, nínú owó òṣè tí wọ́n ti gbà. Wọ́n tún wá ń fáwọn èèyàn lówó, àwọn èèyàn wá ń send account number wọn sí bandits. Wọ́n send account number sí bandits, sáwọn kidnappers. Kí leléyìí fi yé wa? Ó fi yé wa pé ọ̀pọ̀ àwọn èèyàn ní ọjọ́ ń gbé àárín èmi àtẹ̀yìn tó jẹ́ wípé tí wọ́n bá mọ ibi tí àwọn bandits yìí wà àbáwọn kidnappers yìí wà, tí wọ́n bá ti lè fún wọn ní sílè méjì kan, wọ́n mẹ́nu mọ́, gbogbo ìlú sì máa ké gbàjarè, gbogbo ìlú sì máa sunkún. Àwọn ó sì mẹ́nu mọ́ torí wọ́n ti gba change díẹ̀ kan, kò kàn wọ́n. Ẹlẹ́ẹ̀kejì, ó fi ń yé wa pé kóníkálùkù máa ṣọ́ra ẹ̀. Ẹgbẹ́ ilé mi ni rán níṣẹ́ kó wá bá mi fọ mọ́tò, kó wá bá mi ṣe kinní. Wọ́n lè fi information, wọ́n lè mú pàṣẹ ẹlẹ̀ fáwọn tí ó jiyàn gbé lórí sílè méjìló kan péré. Torí ẹni tó lè lójú kayé tó lè máa send account number sí ajínigbé, kò sí ohun tí irú wọn ò lè ṣe o. Wọ́n sọ pé bí kinní ìbò ṣe jẹ́ pé ó wà lọ́wọ́ ìjọba, bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ àwọn aráàlú náà. Àwọn kan bá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan mọ ibi tí àwọn ajínigbé yẹn wà, àwọn ò sì ń ṣajínigbé fúnra wọn. Ṣùgbọ́n nítorí jẹ dòdò díẹ̀ àfẹ́jù owó dá o, èmi bí mo ṣe wà mo nífẹ̀ẹ́ owó o. Ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ fi gbèdéke sí, ó gbọ́dọ̀ níbi tí ó dé pé irọ́ nítorí owó káyé ọmọlàkejì wa bàjẹ́, kí òbí ó wá sunkún ọmọ ẹ̀, kí nǹkan báyìí wá ṣẹlẹ̀. Àwọn ìlà kan wà tẹ́yìn ò gbọ́dọ̀ dá kọjá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ti dá kọjá. Agbo ọ̀dájú la wà o, agbo ọ̀dájú la wà, kóníkálùkù ó ṣọ́ ara ẹ̀. Kẹ̀sì mọ̀rú èèyàn tẹ́ mọ̀ pé wálé wá bá mi fọṣọ, wá bá mi ṣe kinní, wá bá mi ṣe, ẹ ṣọ́ra yín o. Ajá mọ̀ kíra wa kò dédé àkókò yìí ń bí kíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí, láti máa gbóhùn mi. Arílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tó so lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Àkàndọ̀rọ̀ Awíkóńkó ló kọ́ mi. Àjàó àró ni mí, Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá là bàbá ọlọ́rọ̀ ṣe. Mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bí. Mo gbàdúà bí tí ògo kéré mọ, ìbànújẹ́ ò ní kàn wá, ibi ò ní kàn wá, bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ́ sẹ́nu ẹnu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa. Bí lóòdùn tó di òrójú kò síbi táti rọmọ tálákà tí ó ròde ẹmu. Ìlú le, nǹkan ọ̀dẹrùn. Ǹjọ́ ti dàrú bí irú èyí rí? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin tẹ́ ẹ jù wá lọ, ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́, ẹ̀yin tá a jù lọ, ǹjẹ́ ẹ ṣàkíyèsí bó ti le jù báyìí lọ rí nílẹ̀ káàárọ̀ òjíire? Mi ò sọ pé lórílẹ̀‐èdè Nàìjíríà o, torí Bíbélì sọ wípé kìkìdá etí wa ńlá fi máa gbọ́ ìró àwọn ènìyàn búburú, olójú wa láfi máa rí, ṣùgbọ́n kì yóò ṣubú nílé wa, kì yóò ṣẹlẹ̀ sí wa. But very unfortunate, majority àwọn tí bí ń ṣẹlẹ̀ sí lónìí wọ́n iṣẹ́ níbi. Yes, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìbànújẹ́ ń kàn lónìí wọn àbàyàn kankan nú jẹ́. sábàbí
ló kó bá majority. Ọ̀ràn tá a dá náà nípa àjọ wà nínú ìlú kan. Ẹ̀yin olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko. Àṣé taditadi la ní ọmọ jó tẹ́lẹ̀. Tanditandi tó ní kí ló ṣẹlẹ̀. Ẹ ti gbọ́. Àwọn boko, àwọn bandi, wọ́n gé orí sọ́jà 8 lọ. Kò jẹ́ kàyéfì fún yín. Àṣé lóòótọ́ lórin tó lórin kankan ń gbà náà. Afẹ́fẹ́ tó fẹ́ tọ́ka sọ pálọ̀. Ẹni wọ tiẹ̀ sọ́rùn kó yá kíáfù. Kó níyẹ̀ fún kó yá mọ́kàn. Ìjì tí ń jà ó ti ń gbọ́ ọmọ odó lẹ́yìn ilẹ̀kùn. Baálé ilé ọ̀tají. Ìwọ̀n bá baálé ilé tọ́tají, wọn ò rí nǹkan kan ṣe. Ọwọ́ ni wọ́n ń tẹ́ pẹ́bẹ́ bí ẹni tán gbọmọ lọ́wọ́ ẹ̀. Láti wá ṣèyí sí Olódùmarè. Ìròyìn ìbànújẹ́ lójoojúmọ́. Àwọn kan ó béèrè pé ṣé kò sú wa ni. Iná ò tán lásán ni. Lẹ́jọ́ fíforí èékánná lẹ̀. Ó wà wá náà ká sọ̀rọ̀ yìí mí tuntun. Ìṣẹ̀lẹ̀ tuntun ni ó wáyé. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó wáyé ni ó kásẹ̀ ńlẹ̀. Àrò ni ó wálé lóní kò yí òfin sinmi ogun lílọ. Bó bá jẹ́ tiẹ̀ ńkọ́. Akọni ó bàjẹ́, ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Kọ̀ọ̀kan wá kò ní kàn wá láṣẹ Èdùmàrè. Kọ̀ọ̀kan yín kò ní kàn yín lágbára Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tó kàn yín, ẹjá jọ fílẹ̀. Ẹjá fi náà kíní ọ̀hún dúra wò. Bẹ́ẹ̀ ni. Ẹjá fọ̀rọ̀ rora wa. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbé yìí ọmọ. Lágbára Ọlọ́run gbogbo yín lẹ máa gbé àgbéyé ọmọ. Ọwọ́ yín náà ní kẹ́ bá mi. Ọwọ́ tẹ́ fi ń ka dọ́là tẹ́ fi ń ka pounds, tẹ́ fi ka dọ́là tẹ́ fi ka pounds, tẹ́ fi ka euro, tẹ́ fi ka náírà. Ẹ bá ń fi share program yẹn. Ẹ bá ń like, ẹ comment. Ní dédé aago 3 kọjá ìṣẹ́jú bíi mélòó kan. Nífẹ̀rẹ̀ kílẹ̀ ọmọ òní ńlá àwọn afẹ̀mí ẹni ṣòfò ni wọ́n wọ military base ní Borno. Kìsíbì ni wọ́n wọ military base ní Borno kó lójú ọ tó ṣẹ wọ́n gé sọ́jà 8 lórí. Wọn ò górí wọn lẹ̀ o. God bless you, sir. God bless you, ma. You are mostly welcome. Mr. Olawale Ọlá. Kò jẹ́ kàyéfì sẹ́yìn náà. Torí lọ́dọ̀ tèmi, the last people tá lè lọ bá pé kó wá gbà wálẹ̀ lọ́wọ́ sùmọ̀mí lọ́wọ́ wàhálà tó dé bá wa, òun náà ni sọ́jà. Ńgbà tí àwọn onísùnmọ̀mí wá lórí láyà wọ military base lọ. Wọ́n dẹ̀ gé orí sọ́jà 8 lọ. Fídíò ní ń bẹ lọ́wọ́ mi ò, bọ́ bá tẹ̀yìn lọ́wọ́ ẹ̀ sunkún o. Àwọn ẹgbẹ́ wọn wórí wọn tì ń bẹ̀. Wọ́n àtorí wọn bàbá aṣọ. Àwọn sọ́jà tó kú nílé tí wọ́n ń defend ilẹ̀ bàbá wọn. Mi ò lè lọ́mọ tí ó ṣe sọ́jà o, Ọlọ́run foríjì mi o. Fọ́sàn mi ló ń fẹ́ ṣe sọ́jà ń jó ní. Màmá ẹ̀ wá ní kó sọ fún mi, mo ní mo yọ̀ǹda ẹ fún sọ́jà máa ń lọ. Láyọ̀ ló gúnlẹ̀. Kí ló dé tó fi wù ọ́? Kí ló wù ọ́ ń bẹ̀? Bí mo ṣe máa ń nowó ọ̀tó kò ṣe é sì wù mí, ẹ béèrè lọ́wọ́ ẹlòmíì ká kí ló fi wù ú. Ẹlòmíì sọ̀rọ̀ ẹ̀ di sọ́jà lónìí
torí pọ́ fẹ́ gbìjà pé ẹnìkan na màmá ẹnìkan na bàbá ẹnìkan bú dáàdì ẹnìkan bú mọ́mí ẹ̀. sọ́jà kan wálé ọdún ó fìyà jẹ̀gbọ́n ẹ̀, sọ́jà kan wálé ọdún ó fìyà jàbúrò ẹ̀, ńlẹ̀ lómi fi lọ gba kakí ó fẹ́ gbẹ̀san. ẹni tó torí ẹ̀ gba kakí ò kọ̀rẹ́sàn ń gbà. bọ́yọ̀ rẹ̀ mi kan náà torí tèmi náà gba iṣẹ́ sọ́jà, ó gbọ́ pé mo discipline àbúrò rẹ̀ nígbà tán wà ní secondary school tí wọ́n máa ń roam about káàkiri street ní school tí iléèwé wọn wá tán wá gbà wá gẹ́ pé ká máa bá wọn sọ ẹnu bodè wọn. ló ń bá rí mi ló bá fọkàn sí pé ọ̀rẹ́ bọ̀ dáhùn lélẹ́yìí mo ní ẹ tó súnmọ́ mi jù ní ó fara kó because ìwọ gangan ní fìṣẹ̀ sample. mo fún punishment ọ̀dà bí pé kò lè dá dìde níjọ́ kejì bóyá kò sì lè dárìn ni bóyá wá ròyìn fẹ́ gbọ́n ẹ̀ bó bá ti rí mi ní ọ̀hà àlejò àdàbà mi ò náà ní à ń kùngbẹ́ iná ń jó ẹyẹ oko ń lọ. ọ̀rẹ́ mi di sọ́jà láti ìgbà náà wà ń bẹ̀ẹ̀dì sìn àjọṣe kékeré ni àjọ máa ń lọ sí school àjọ máa ń lọ sí primary school ni asúnmọ́ra dáadáa. bọ̀bọ́ bá jọmọ mi lórí mi àbábúrò mi gangan tọ́jọ́ mọ̀ ìyá mi bí mo ṣe máa discipline nìyẹn o. èmi ò fi ọ́ ṣe scapegoat nìyẹn tó bá súnmọ́ mi tó fọkàn balẹ̀ pé irọ́ ò mí ṣe bẹ́ẹ̀ o èmi àkàndọ̀rọ̀ Awíkonko. láti kékeré mo ti lé wá, láti kékeré mo ti yan òpó tí mo fẹ́ yàn pé òótọ́ ni wọ́n mọ̀ ń sọ láyé mi. wọ́n ló lóòótọ́ yìí lẹ́ni kì í lẹ́ni, mo ní ó pè mí bẹ́ẹ̀ n ò fẹ́ lẹ́ni. ẹ̀rí ọkàn mi ti tó mi lẹ́ni. gbogbo ọmọ kóòtù òjíire bí ọ̀rọ̀ bá lé àdìtàn o, ọ̀rọ̀ bá lé ó dógún o, ogún dé o. láàrin ijọ́ mẹ́ta péré sí ìsìn kò sílẹ̀ tí wọn ò tí ì fọwọ́ bà nílẹ̀ káàrọ̀ òjíire tá àti ìra wọn bandits mú ń bẹ̀. tìpínlẹ̀ Kwara ó ti wà established. ìpínlẹ̀ Èkìtì ó yẹ kí n mọ̀ ṣépè fáwọn Àmọ̀tẹ́kùn yẹn ni. wọ́n mú bandi more than 20. ẹ̀ ń rìkọ́ọ̀dù wọn ṣe fẹ́ ṣòfò dànù ni sọ́lọ́ fẹ́ dà ẹ́ láàmú ni ṣe fẹ́ jèrè ni. ẹ̀ ń rìkọ́ọ̀dù wọn ẹ̀ mú wọn lọ sọ́fíìsì fún kínní. wọ́n wá ń tò wọ́n sínú ọkọ̀ more than 20 bandits. ọlọ́run fọ̀tá yín lé lọ́wọ́ jọ̀ọ́ jẹ̀tẹ́ ẹ̀ tó ń pàtẹ wọn. irú àwọn èèyàn wo la ní iná. so show ni gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe ní ìwúrí tọ̀dọ̀ yín ẹ fẹ́ ṣe show káyé ó rí káwọn èèyàn ó rí. well ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí lọ́jà rántí Madam Patience ìyàwó Goodluck Ebele Jonathan ńgbà tí wọ́n kó àwọn ọmọ Chibok ń jò náà. Madam Patience lórí National TV ó bú ẹkún gbaragada. majority yín lè fi ṣe comedy ńjọ́ náà lọ́hùn. gbogbo ẹ̀yin tẹ́ fi ṣe comedy tẹ́ fi rẹ́rìn gbà náà ó yẹ kẹ́ ẹ dọ́ bójú kẹ́ ẹ máa sunkún báyìí. torí pé kò sí àwọn gómìnà tó mí jáde lójú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tán kó yìí débi tí ó kàn ìyàwó ààrẹ. yes I am saying it categorically. Madam Tinubu káyìn náà tiẹ̀ já mi sójú kẹ́ já mi àbòsí sójú. bójú yín bá dá tó yẹ pé bẹ́ẹ̀ jorí ahun ẹ̀ ní ké tó jẹ́ pé ẹ ti jorí ahun omi ò ní jáde lójú yín ẹ pé kí wọ́n kán pure water tàbí ice water tàbí bottle water sí lójú ẹ gbójú òkè báyìí pé kán sí kẹ wá fẹ́ jáde kẹ wá gbé ilẹ̀ báyìí kó wá sàn kí kámẹ́rà ò píìkì ẹ̀. wọ́n ní kí ló dé tẹ́ fi ń sunkún kẹ́ pa àwọn ọmọ ọlọ́mọ tán kó ni ọmọ kéékèèké ò ní. kíyàwó Ṣèyí Mákindé ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Lọ́kì Ayédàtiwó ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Bíọ́dún Oyèbánjí ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Démọ́lá Adélékè ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Dàpọ̀ Abíọ́dún ó ṣe bẹ́ẹ̀, kíyàwó
Sanwó-Olú kò ní ò ṣe bẹ́ẹ̀. Kíyàwó Ṣèyí Mákindé ó ṣe bẹ́ẹ̀. Káwa náà ká máa mímí ẹ̀dùn lé pé arabiamọ́ tàwọn kan ní yìí fílẹ̀ lọ́dọ̀ yín o. The best solution fún Nàìjíríà bàbá lè pínlẹ̀ yìí bá sàn. Kò sẹ́ni tó lead wa tí ò tí fall hand wa, kò sẹ́ni tó lead wa tí ò tí disappoint wa. No hope as far as I'm concerned. Me o, èmi Àkàndá Àwíkọ́nkọ́, me sọ́tẹ̀yìn o. You know we see things differently, but as far as me as concerned, I am not expecting anybody again to fix this country. Mo fi Ọlọ́run Elédùmarè ọba tó dá mi, tó dá yín, mo fi ṣẹ̀rí. Because Bọ́lá Tinubu was my only hope. Ó tún ìkúnlẹ̀ ìlú Èkó ṣe, ó tún pínlẹ̀ Èkó ṣe, kíní kankankan, ó dí kòtò, ó dí àwọn ibi tí owó ń gbà jáde, ọ̀fẹ́ ibi tí ó ń gbà wọlé, ó jẹ́ kó wọ́n máa wọlé dáadáa, allocation internal generated revenue ìpínlẹ̀ Èkó, orú gọ́gọ́ sí gbogbo àwọn nǹkan iná ṣe lÉkòó, wọ́n ní continuity, wọ́n ní continuity, expectation wa náà nìyẹn. Pé ọpọlọ tó lò nípínlẹ̀ Èkó yóò wá bá wa lò ní Nàìjíríà. That was our expectation. Lo and behold, day in day out, situation country yìí ń bá dé sí ni. Mi mọ̀ bẹ́ẹ̀ ṣe ń feel ẹ̀ o. We are feeling it very very hot here. Bàbá dìbò next year kò kàn mí mọ́. Bàbá ní dìbò ní next year, I don't care. All of you ẹ ti fail wa, including Bola Ahmed Tinubu. Kò wá sẹ́ni tí mo tún expect mọ́ lọ́dọ̀ tèmi o. Obi cannot fix anything. Òun ò tiẹ̀ lè jẹ president. Kò tiẹ̀ lọ́pọlọ tán fi ń ṣèlú. Atiku cannot fix anything. Who else? Who is Kwankwaso? Kí ni antecedent ẹ̀? Who else? Ta la tún lè expect ní Nàìjíríà bó lè fix problem country wa? Ní mọ̀ bànújẹ́ ní mùsẹ̀ bá mi share program yẹn láàrin ìṣẹ́jú kẹjọ. I love you all, mọ́mọ́. Kẹ́ tó wá gbọ́ gudugbẹ̀ tó já. Kẹ́ tó gbọ́ gbẹgẹdẹ tó gbiná. Sọ́jà tọ́lẹ̀ tá lè lọ bá pé kó wá gbà wá. Wọ́n gé orí sọ́jà 8 lọ. Tán bá gé orí wọn tán forí wọn lẹ̀. Ṣèbẹ́lì identify wọn pé Táyé wọn gé yóò Kẹ́hìndé wọn gé Ìdòwú lélẹ̀ Àlàbá lélẹ̀ yìí. Wọ́n gé orí wọn, wọ́n gbórí wọn lọ ni. Láàárọ̀ òní ni o, sọ́jà 8. Yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí ele. Yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. Ní Nàìjíríà tájọ́ wáyé náà ni o. Ìṣẹ́jú kan péré ẹ bá ń share ẹ dákun. Bọ́lá Ahmed Tinubu lè mú rí gẹ́gẹ́ bí Democrat. Òun dẹ̀ ni mo rí gẹ́gẹ́ bí politician. And mi ò dẹ̀ wrong pẹ̀lú calculation mi. Yes. Kennedy tí mo fi wrong. Ó ní pé ẹ wo wájú ẹ wo ẹ̀yìn. Ẹ wo ọ̀tún ẹ wo òsì. Ta lẹ tún lè pè lólóṣèlú láàrin àwọn tó ṣẹ́kù síta? Who else? Bọ́lá Ahmed Tinubu ni. Ṣùgbọ́n bàbá yóò wà proactive tó, as far as I'm concerned. Kí lẹ̀ṣẹ̀ tí Bọ́lá Tinubu ṣẹ̀ mí?
láyé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ni wọ́n discover àwọn tó wà behind the terrorism ní Nàìjíríà àtàwọn iléeṣẹ́ àtàwọn companies tí wọ́n ń báàkì wọn. Àwọn companies, àwọn bureau de change tí wọ́n ń lò fún international monetary gain. Bí ọ̀tá bá ń gbógun sí ni kò sí nǹkan méjì ju pé ká ṣèwádìí ọ̀tá yẹn lọ. Once tá bá ti wá gẹ̀ẹ́tì ọ̀tá wa, ẹ dákun torí Ọlọ́run sátún ẹsẹ̀ mọ́ fọyà sùn ká tó kù ládàáni. Ṣèṣe láti mọ bọ́ta wa jó táwọn bá wọn sáwẹ́wà because kò tí ì yé mi. Ìjọba tó kú ọ̀nbẹ ò lè prosecute wọn, kò lè arrest wọn. Ṣùgbọ́n yé mi pé gbogbo fáìlì ní bẹ́lẹ̀ Tinubu lè rán yàn kí wọ́n yẹ àwọn fáìlì yẹn wò kí wọ́n prosecute wọn. After all, ṣe bá gbé Emefiele tó ṣe pàṣípàrọ̀ owó tẹ́ ẹ fi ní ẹ bá change owó ẹ bá má change owó a máa dìbò a sì máa wọlé ẹ sì dílò tó ẹ sì wọlé. Emefiele tó gbé cashless policy wá tá a fi ń dààmú káàkiri tá a rówó gbà táwọn èèyàn kan fi ń sùn síwájú báńkì. Nàìjíríà tètè máa ń gbàgbé ìṣẹ́ àyètè máa ń gbàgbé ìyà ńlá àwọn olórí wa fi ń fìyà jẹ wá lemọ́lemọ́ continuously. Wọ́n ti mọ̀ pé ẹran ìyà ni wá, ẹran sọ èrè òjìyẹ ẹran sọ èrè. Bọ́ bá ti bu èrè ọwọ́ kan jẹ tẹ́ ẹ dá ń pàpá gbà yọ sá lọ yóò tún lọ lójú yóò tún padà wá yóò tún wá gba pàpá mi. Gẹ́gẹ́ bọ́rọ̀ wá ṣe dé lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. A yàtọ̀ sẹ́ràn sọ èrè alábàjọ táwọn olóṣèlú ó fi bọ́ wa kékeré. Wọ́n kàn dàgbà dólẹ̀ fún wa, àwa náà sábì mélòó kan jẹ́. Wọ́n fi gba gbẹ̀mù lọ lọ́dọ̀ wa, wọ́n bá ti gba pò wọ́n sá lọ. Ó tún dá after 4 years. Ìwọ̀nba tán fún ajẹun á jẹ́ fòdìdí ọdún 3 ká tó mọ rí fìrífìrí wọn. Ṣùgbọ́n kan tó fún wa mì jẹ́ ó dá after 4 years. Torí tán bá fún wa jẹ́ after 3 years á tètè gbàgbé. Òṣèlú ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun lónìí, wọ́n fẹ́ dìbò gómìnà kò tí ì sí polówó. Láyé àtijọ́ advert ó ti lu rédíò pa, àwa tá a jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò á ti jẹun á ti yó, wọ́n ti mú advert wá lóríṣiríṣi. Àwọn tó fẹ́ du gómìnà lọ́sùn hòdò owó wọn, wọ́n ń dúró dejọ́ ìdìbò tí wọ́n hàwó fáwọn èèyàn. Ẹ kúkú gbà á, ẹ kúkú gbà á. So kí wàá lóde tẹ máa complain pé nìkan ò ṣe é, ṣùgbọ́n ní national a dìbò fẹ́yàn kan tá a lè fọwọ́ sọ̀yà pé a ṣàtìlẹ́yìn fún. Everybody dẹ̀ mọ̀ pa ṣàtìlẹ́yìn fún. Àwọn tí ó lẹ̀ wá lóko lé àlòkù, àwọn tí ó bu wá bu, àwọn tí ó sọ̀rọ̀ sí wa. Oríṣiríṣi àwọn èèyàn tó ti ń béèrè lọ́ọ̀ mi Awíkonko 2027 ta ló tún tẹ̀lé mu ní bí Tinubu domi àgbọ̀n sórí àga. Ṣùgbọ́n bí Tinubu domi kọ́ báyìí o, bọ́ bá rẹ Tinubu kí Tinubu ó resign. Ṣùgbọ́n tó bá fẹ́ resign kó ṣèrànlọ́wọ́ ẹyọ kan péré fún wa, gbogbo ọmọ Nàìjíríà ó sì mọ àmọ́ rírì rẹ̀ tí ó fi kú. In fact gbogbo state la máa gbé èrè rẹ̀ sí, la máa gbèrè ẹ̀ sí kó divide Nàìjíríà. This country is not a united one. Àbí ẹ máa sọ pé united we stand, divided we fall. Divided we fall lélẹ́yìí. Upper last year south east ni wọ́n ti jagun tí wọ́n ń pààyàn bí ẹran, para wọn bí ẹran, sit-at-home here and there. Lọ́dún yìí ní ìsìn south west lọ́pọ́n sún kan. Àwọn ọdún tó lọ lọ́hùn north east north west ni wọ́n ti ń bára wọn jagun, ni wọ́n ti ń jìyàn gbé, ni wọ́n ti ń pààyàn ṣeré bí ẹ ń pẹran. Àwọn religion extremist láàrin wa àwa àtàṣírí fún yìí wọ́n pẹ̀lú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. A sì tú di religion àárín nǹkan kan bẹ́ẹ̀ àti Christianity àti Islamic religion, there is nothing behind it, nothing important, nothing positive, nothing benefiting.
èwo nínú wọn ni ó gbàdúrà fún Nàìjíríà, èwo nínú wọn ni ó gbàdúrà fún olórí wa? Pẹ̀lú bọ́n ṣe ń fàdúrà ran àwọn olórí wa lọ́wọ́, orí wọn tó ń burú sí ni, sí lọ́dà bẹ́ẹ̀ ni pọ̀pọ̀lọ wọn tó ń dọ́ta sí, àdúrà yẹn tó ń bayé wọn jẹ́ sí ni. Kò sẹ́gbẹ̀ kankan tí ó dọ́dọ̀ àwa tá a campaign fún o, torí n ta rí la campaign fún. Bí n ta bá mọ̀ jẹ ò bá sí n ta bá rí lẹ̀ lájẹ, kò sí n ta mọ̀ jẹ tó wà nílẹ̀. I will never forever vote for Peter Obi. The guy is not a politician. Ethnic bigot tó tó láyé ò sí. And let me tell you this and clear. Wọ́n tó ń support Peter Obi, n tó wà lọ́kàn Peter Obi ní kó fún Yíbò ní freedom lẹ́kọ̀ọ́, n tó wà lọ́kàn ènìyàn. Ẹ fi ṣe president lónìí, ẹ sunkún ẹ̀ lọ́la. Announcement tẹ́ ẹ̀ sanwó fún ni mò ń fẹ́ yan ọmọ káàró òjìrè yẹn o. Ẹ̀já sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ báyìí, ẹgbẹ́ trade yín sí Bọ́lá Tinubu sẹ́gbẹ́ kan. Ẹ̀já láṣẹ ẹ̀ fún ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́. Ẹgbẹ́ ìkórìíra yín pẹ̀lú ẹ̀ sẹ́gbẹ́ kan. Kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ta nínú Peter Obi àti Atiku. Worst tenure of Bola Ahmed Tinubu will be the best tenure of Atiku or Peter Obi. They have nothing upstairs to deliver for us. We can say that categorically. So Lagos State ló wà ní mind Peter Obi, àwọn ọmọ Yíbò dẹ̀ máa dìbò fún overwhelmingly. Kó wá gbà wọn kalẹ̀ lọ́wọ́ Èkó. Jọ síbẹ̀ náà. Ta ló ń kanlẹ̀kùn bẹ́ẹ̀? Okay. So in tó wà lọ́kàn Peter Obi nìyẹn o. Èkó ló wà lọ́kàn ẹ̀. Fúnra lára yín lẹ ti ta gbogbo lẹ̀ fáwọn ọmọ Yíbò tán lẹ́kọ̀ọ́. Nbi táyé wá dáadé ká mọ́ sọ kejì. So ìjìyẹ lẹ́yìn bẹ́ẹ̀lẹ̀ fún aláyè ọ̀tọ̀. Bẹ́ẹ̀ bá dìbò fún Peter Obi, kí ni antecedent ẹni bí tó ti ń bọ̀? Peter Obi tí ò lè dá party kan maintain. Peter Obi tí ò lè fààyè gba primary nínú party tó wà yìí. Peter Obi tí ò ní structure kankan. Peter Obi tí wọ́n contribute owó fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tilẹ̀kùn yẹ dáadáa. Peter Obi tí wọ́n contribute owó fún election tọpamọ́ abẹ́ tọpamọ́ ká láti ẹjọ́ yìí. So lẹ́ dìbò fún àbí Àtíkù Abubakar tó jẹ́ pé ó ti ń díje fún ipò president for more than 4 times tó dẹ̀ jẹ́ pé ó ní highest payer ní primary. He always pays in dollars. Ó wá béèrè pé bó ló ti ń rówó yẹn tí ń ná fódìdí bí ẹ̀mẹ́rin ẹ̀márùn tó ti ń díje. Sọ́kàn náà ṣòfò ní àbí kò ní wá pawó ẹ̀ padà. Lóòótọ́ ìkan ògbé kan ní gbogbo wọn eégún ilé lábala. Bọ́lá Ahmed Tinubu náà owó tó ná yà sọ́tọ̀ fún travelling, ó ju owó tán yà sọ́tọ̀ fún security lọ. Níbi tá a bá lé ayé ara wa dénú. So the only solution for this country oníkẹ́mọ́ lọ lẹ́mọ́káfẹ́ ọlọ́láfẹ́. Tá a bá yọ̀ǹda àwọn èèyàn wọ̀nyí kí wọ́n máa lọ alá tó máa nísinmi o. Fúlàní ní lọ́kàn láti gbalẹ̀ wa, àwọn mùsùlùmí àárín wa ṣe tán láti ràn wọ́n lọ́wọ́. Mò ń bọ̀ jàre. Now Bandi gé orí sójà 8 ní Borno. Boko Haram insurgents, not localized bandits, because the way of their operation ó yàtọ̀ sí tàwọn tí ó ń jọmọ gbé káàkiri. No, are responsible for the attack and decapitation of 8 Nigerian soldiers at an army base in Borno State. The incident, the target, elements of the 162 battalion stationed at a military installation along Mandara Bratai Road in Borno State was targeted. So,
àwọn 162 battalion àwọn ni wọ́n target my own question torí ngbà tí mo rí military base yẹn mo rí pé pápá Salalu ni dúró sáwọn sọ́jà yẹn wá sùn ní ẹ má bínú o n tí ò bá yé èèyàn lèèyàn máa ń béèrè o I have the video bóyá ẹ̀yin náà ti rí mo dẹ̀ mọ̀ pé yóò ti tẹ̀yìn lọ́wọ́ ẹ̀yin náà wò pápá Salalu ni environment yẹn torí bẹ́ẹ̀ yẹn bá rìn nínú pápá ó yẹ káwọn yẹn máa rí ọ̀bọ tẹ́ ń pè lọ́bọ lágídò tán bá jẹ́ méjì ẹ tún gbá research yẹn pé mi Àkàndá sọ bẹ́ẹ̀ pé tán bá jẹ́ méjì o wọn kì í jẹun papọ̀ lẹ́ẹ̀kan náà ìkan máa jẹun ìkan máa sọ ìkan máa dúró gẹ́gẹ́ bí security gẹ́gẹ́ bí ADC ìkan máa jẹun ìkan máa sọ bẹ́lẹ̀ yìí ó bá jẹun tán yóò gbàṣẹ security ìkejì ó lọ jẹun Nàìjíríà láti rí mobile police márùn-ún tí wọ́n ń ṣọ́ Attorney General of the Federation and Minister of Justice Olóyè Àjíbọ́lá Ìgè Àdùbí táwọn mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ lọ jẹun at the same time ẹ̀ ń sọ Chief Judge Attorney General of the Federation the Giant of Africa àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì lọ jẹun lẹ́ẹ̀kan náà ní ìrírú ẹ̀rí láyé mi Nàìjíríà ní sọ́jà tí ń sùn lójú ìjà Evangelist Òjó Adékọ́lọ́ wọn jẹ́ kí bàbá ẹ̀ ó dàgbà kí wọ́n pẹ́ láyé ó ní Sátánì kò sinmi ó ní gbàgbọ́ ń sinmi Sátánì kò sinmi Kírísítẹ́nì ló ń sinmi a ó ní gbàgbọ́ òwe di àmúre ọ̀tá wa kò tí ì sinmi bógun bá ń gbóná girigiri òwe gbọ́ àwọn ọmọ ogun ayé àwọn sọ́jà ní bá wíhun wọn kò jẹ́ dábàá àti sinmi ò rárá ni torí wọ́n ti mọ̀ wípé ewu ńlá ni àwọn tó bá ti rẹ̀ lákòókò yí ara mi tí wọ́n bá lọ fẹ̀yìntì tí wọ́n ń sinmi o àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lórí wọn ibi tán ti fẹ̀yìntì tán ti ń sinmi ọ̀tá dún lórí wọn orí wọn kò lọ́rùn wọn akọni sùn kalẹ̀ ìmíì nínú ṣòkòtò àti fẹ́ẹ̀sì lásán ṣòkòtò camouflage àti fẹ́ẹ̀sì lásán wọ́n wá korí wọn bọnú àpò ń data pólì borí wọn àwọn ẹgbẹ́ wọn wá ń ké wọn ń lọ̀bù sí tòwò ẹ gbàriwo wọn. àwọn géńdé náà sùn kalẹ̀ yìí o pẹ̀lú bàtà sọ́jà lẹ́sẹ̀ gbogbo wọn ìkan wọn tó ń gbé bọ̀ lọ́ọ̀kan yìí ìkan wọn tó ń fà bọ̀ iná ilé wa iná ilé ìrọ̀jì òní kọ́lọ̀ wọn tẹ́ wọn sáfẹ́fẹ́ rí lẹ́nu iṣẹ́ ìsìn ìlú bàbá wọn ni wọ́n ń ṣe o wọn ò dá ọ̀ràn tó special àwọn tó kù wọn ò dá ọ̀ràn tó special wọ́n ń defend mi àtẹ̀yìn ni wọ́n pàdé kú òjijì sí o incompetency president làwọn jìyà fún yìí incompetency governor ni wọ́n jìyà fún yìí èmi àtẹ̀yìn jọ gbọ́ clean and clear ńgbà tárakùnrin kan sọ fún wa wípé gómìnà Zamfara ó ń san 70,000 fáwọn bandits ṣùgbọ́n kò san fún wa directly ó ń send ẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Borno gómìnà ìpínlẹ̀ Borno sì tún rí 20,000 kó lórí ẹ̀ ó dẹ̀ ń san 50,000 fún wọn. sowó táwọn yẹn wá ń gbà nísìnyí ní ransom káàkiri ṣé kò ju 70,000 gan lọ ṣé kò ju 50,000 lọ and governor fi bandits ṣe business the same country tá a jọ wà pẹ̀lú àwọn èèyàn ènìyàn o so mi mọ̀ bóyá lè bẹ Bọ́lá Tinubu kọjọ torí Ọlọ́run kọ́ mọ̀ ṣe ju táàmù kan lọ kọ́ mọ̀ bá fíìsì Nàìjíríà kó fi wálẹ̀ kó fi Nàìjíríà sílẹ̀ bó ṣe wà ṣùgbọ́n kó pín wa láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ owó tó bá ṣẹ́kù sí treasury kó pín fún wa kó fáwọn Niger Delta lépo wọn kan máa ń mú lọ àwa Yorùbá ò ní ìdí ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tó bá ti pín wa tán a lè sọ fún Táyé àti Kẹ́hìndé pé kó máa lọ ìlú wọn
wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ogun abẹ́lé 1967 to 1970 àwọn Awólọ́wọ̀ Gowon wọ́n gbìyànjú díẹ̀ àwọn náà sọ fún European countries, European companies, wọ́n fún wọn l'option méjì. It's either you leave our country, sell your company, or make our indigenes one of the directors of your company. Ẹ má lo àwọn ọmọ wa fún casual work lásán o, ẹ fi wọ́n ṣọ̀gá o, tàbí kẹ́ ẹ ta ilé iṣẹ́ yín fún àwọn ọmọ Nàìjíríà dẹ̀ bẹ̀rẹ̀ sí ra ilé iṣẹ́ wọn. Investment tọmọ Ìgbò bá nílé kó tó nílẹ̀ Yorùbá á lè rà á kán lọ fi establish lọ́dọ̀ wọn. Kí ló dé tán lọ́kànjúà, kí ló dé tán tó jẹ́ pé wọ́n tẹ̀bà tilẹ̀ káàró òjìire, kí ló dé tó jẹ́ pé lè káàró òjìire nílé oúnjẹ fún Ìgbò, nílé oúnjẹ fún Haúsá, nílé oúnjẹ fún Fúlàní. Kí ló dé tó jẹ́ pé tán bá ti dọ́dọ̀ wa wọ́n sì ní sinmi. Sọ yẹ kó jẹ́ dandan ni wọ́n ń sọ ẹran mẹ́rin kẹrin wọ́n kanran pa ni. Àwọn méjèèjì wá fún àfọ̀kànbalẹ̀ wọn ò fún wa ní sinmi láti jọ́ tán ti wà pẹ̀lú wa. Tí Bọ́lá Tinubu ò lè ṣe ni expectation ti wà nìyẹn tá a fi dìbò fún o, pé at least tílẹ̀ bá fẹ́ rọ́ yóò lè pín Nàìjíríà. That was my own expectation. Pé bí gbogbo ẹ̀ bá fẹ́ dàrú tán pátápátá at least yóò lè pín Nàìjíríà. Ẹ bá wa bẹ́ẹ̀. Kò sówó nílùú, mọ̀ bóyá wà lọ́dọ̀ tí. Everywhere dá paru-paru ni, kò sí business tó move. Nowadays, kòkó ọ̀tà fáwọn àgbẹ̀. Ilé rí bí ilé, oko rí bí oko, àárí kankan fọwọ́ mú ń bẹ̀. Ẹni tí ń bẹ lóko ọkàn wọn ń bẹ nílé, àwa tá a wà nílé ọkàn wa ń bẹ lóko. Irú ìgbésí ayé wo la wá ń gbé wọn? Ọdún mélòó la wá fẹ́ kúrò ń bẹ̀? Tí Tinubu bá kúrò ń bẹ̀, ta la tún expect pé yóò débẹ̀ padà? Kí lẹ expectation wa lọ́dọ̀ ẹni yẹn? Àwọn ará òkè ọya ń fọkàn sí pé kí Tinubu parí, kí ètò ìṣèjọba máa padà bọ̀ lọ́dọ̀ àwọn. A tún padà jẹ́ mú kò mí anybody tó bá débẹ̀ lókè ọya yóò establish sharia throughout the federation. Ìgbà náà nẹ́ẹ̀tò wa mọ tó ṣẹlẹ̀. Ṣé ẹ gbàgbé pé mi ò kí ń ṣe wòlíì ṣùgbọ́n àríran tó tómi láyé ó ṣe reality ni mò ń bẹ́ fún yín o. Yóò tún dìgbà náà ẹ̀tún máa rántí, ẹ̀tún wọn rí pé ọ̀gbẹ́ni ẹlẹ́nu wáyàwáyà ń dẹ̀ sọ bẹ́ẹ̀ ń jó ni o, àdẹ̀ká kún ni o, àkásí ni o. Torí bí yóò ṣe rí nu, Peter Obi ń japoró lásán ni, yóò tàgì yóò forí gúnlẹ̀ kò síbi tí ń lọ. Tó bá wọlé inú ilé ẹ̀ ló tún wọ̀ padà, yóò tún pariwo, yóò tún sunkún. Ó lè pé òun lòún wọlé wọ́n gbé fún ẹlòmíì ni. Bọ́ bá ti kúrò ní ilẹ̀ káàrọ̀ òjìrì ó tún padà sí north. Ọwọ́ ta ni yóò bọ̀ sí ń bẹ̀? Ta lọ́mọ̀ bọ́yọ́ ọlọ́gbọ́n ni àbáṣiwèrè? Ọlọ́gbọ́n wo lọ́sẹ̀kù ń bẹ̀? Ẹ jẹ́ béèrè bẹ́ẹ̀. Kọ́rọ̀ ọmọdọ̀rọ̀ Solomoni lọ́jọ́ alẹ́ nínú ìwé oníwàásù, ó ní mo wọ́gbọ́n mo rí, mo wá mọ̀ mo kó, mo lágbára, mo níyàwó, mo ní àlè tó pọ̀, mo fi rí ayọ̀ dán ọkàn mi wò. Mo fọtí wáìnì ṣe ikùn lọ́sọ̀ọ́, gbogbo ohun tójú fẹ́ mo fojú, gbogbo ohun tọ́kàn fẹ́ mo fi dùn, mo ṣadágún omi. Mo ní ẹran ọ̀sìn ju ẹtì ẹnikẹ́ni lọ ní Ísírẹ́lì. Mo kó fàdákà àti wúrà jọ jìnnà, òpin gbogbo rẹ̀ asán àti òmùlẹ̀ mọ́fò. Ó ní ìgbàkígbà tí ń bá rántí pé gbogbo iṣẹ́ tí mo ṣe, gbogbo làálàá mi lábẹ́ òrùn ń fi ilẹ̀ lọ́jọ́ kan. Ó sọ gbólóhùn kan bẹ́ẹ̀, ó ní ta ló wá mọ̀ bóyá ọlọ́gbọ́n ni ń fi sílẹ̀ fún tàbí aṣiwèrè. Òun sáà ni yóò jogún gbogbo làálàá mi tí mo ti kó jọ lábẹ́ òrùn, asán ni èyí pẹ̀lú. Whatever tí Bọ́lá Ahmed Tinubu bá ṣe lónìí, ọ̀dà díẹ̀ o, kò dáa rárá o, ó bàjẹ́ ni o, ọwọ́ ta ni yóò tún padà bọ́ sí lọ́la? That is my own concern. Mi mọ concern tẹ̀yìn o. Because àwọn ọmọ kéékèèké ni wọ́n máa ń wo òní. Ni wọ́n fi sọ pé bọ́mọdé bá ṣubú yóò wò wájú, bàgbà bá ṣubú yóò wẹ̀yìn wò. Ẹ̀yìn tá a máa ń wò lọ́jọ́ iwájú sàkún ni o. Bí nǹkan ṣe ń lọ yìí, bó ni ó ṣe lọ, bó ni ó forí sọ. Kí lè rí tá a jẹ́ ń bẹ̀? Kí làtúbọ̀ tẹ́ ẹ̀? Bọ́lá Tinubu lọ́dún 4 kó tún wá wọlé ẹ̀kejì ọlọ́dún 4 sí. Bọ́lá Tinubu máa kó ń bẹ̀ ní next year. I will be 52 by then tí n bá wà láyé. Yorùbá mi kọ́ mọ́lẹ̀ mi.
ẹni tí ó kú ó kú, ẹni tí ó kú ó kú, kò sí kàrámọ̀ kankan bẹ́ẹ̀, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ baba ńlá rọ ní anything ló lè ṣẹlẹ̀. Mo rí lánàá, mo rí ń jẹta, yìí tán lọ́rọ̀ kú. Iwájú mi ló gbà kọjá lánàá, kì í tán lọ́rọ̀ kú. Àjọ jẹun bíbá ẹni jẹta ni, kì í tán lọ́rọ̀ kú. Àwọn tó kú ọ̀sẹ̀ lọ láàyè ọ̀tọ̀, ẹni tí ó kú ó kú, ẹni tí ó kú ó kú. Gbogbo àmọ́ ń bẹ̀rù kú ni, ṣùgbọ́n kú ní sinmi. Ẹni tí kú ní sinmi, ẹni tí kú ní sinmi, ooo, ẹni tí kú ní sinmi. Bàbá ti kú ni, tó bá jẹ́ pàánù òsì láyé ni, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pọ́n jí ọmọ kan kó, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pọ́n bẹ́ẹ̀ nìkan lórí, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pé owó iná lọ sókè, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pé owó ráìsì ti wọ́n, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pé iye báyìí ni wọ́n ń tepo. Ẹ̀ ń bá ti kú ti ní sinmi. Bó bá jẹ́ pé òní ìtẹ̀yàn lè ṣe tí òfin ní kú ni, àbámọ̀ kàrámẹ̀. So tí n bá sì wà láyé, n bá sọdún mẹ́rin sí, wọ́n máa lọ 56. Bó bá dáa, wọ́n sọ pé èmi náà jẹ́ mọ̀sánmọ̀sán nu n tí Bọ́lá Tinubu ṣe. Bí ó bá dáa, wọ́n sọ pé Bọ́lá Tinubu waste 8 years nínú ọjọ́ orí mi. Ọbásanjọ́ waste 8. Yar'Adua àti àbúrò rẹ̀ Goodluck wọ́n waste 8. That is 16. Buhari waste 8 complete. That is 24. Bọ́lá Tinubu ti ń waste 4. That is 28. Tó bá waste 4 míì yóò di 32. Ńgbà tá a láti padà sí ìjọba àwa ara wa. A padà sí ìjọba àwa ara wa. Meanwhile, àwọn ara wọn nìkan ni wọ́n ń pín treasury Nàìjíríà. Àwa ara wọn nìkan ni wọ́n ń jẹ tọ̀ìtọ̀ì ní Nàìjíríà. Democracy is the government of the people, by the people, for the people. No. Democracy is the government of them, by them, and for them. Kò sí nǹkan tí wọ́n ń pè ní nǹkan ìgbádùn tèmi àtẹ̀yìn jọ enjoy. I don't know. Kò sí nǹkan náà. Láti ìgbà tí Bọ́lá Tinubu tó ti bọ́ sórí àpèrè ní nira wa ti lékún sí. Sorry, ẹni tí ó bá dùn mọ́. Reality ni, kò sọ pé kò ní wọlé ẹ̀kejì. Ṣùgbọ́n let's be realistic with ourselves. Láti ìgbà tó ti dé ní nira wa ti lékún sí. Ó wọlé dé pẹ̀lú subsidy. Àwa kan ló dá bó ṣe yọ, àwọn kan ní ó dá bó ṣe yọ. Àwa ń wo àtúbọ̀tán subsidy. Kàkà kó ṣe kì í sílé, òde ní tó ń ṣe kì í sí. Tàbí kàkà kó ṣe kì í sóde, inú ilé ní tó ń ṣe kì í sí. Àwọn gómìnà ń gbẹ̀kún owó, kò yọ sí wa lára. Ẹ ti gbẹ́gbẹ́ àwọn sọ́jà géńdé Ọlọ́run wọ́n yí inú àpò yìí o. Bàtà sọ́jà ní bẹ́lẹ́sẹ̀ rẹ̀ kò sórí lọ́rùn ẹ̀. So, Buratai Road in Borno State were targeted. The timing, the assault occurred in the early hours of Friday, June 5, 2026, around 4 a.m. Between 3:30 and 3:35 a.m. ni wọ́n sáré sí operation yẹn. Wọ́n dẹ̀ sí successfully, wọ́n dẹ̀ lọ successfully. Ńbo làwọn ẹgbẹ́ wọn tó kù lọ. Bóyá àwọn ènìyàn lọ sí battlefield. Bóyá àwọn tí wọ́n fi ilẹ̀ sí camp kí wọ́n máa bójú tó camp làwọn eléyìí ń sùn lọ. Because my question is this. Èèyàn mélòó ló di ẹnì kọ̀ọ̀kan mú tí wọ́n fi ń gé wọn lórí? Àwọn 8 ni wọ́n gé lórí sẹ́. Èèyàn mélòó ló wá dì kọ̀ọ̀kan mú? Ṣé wọ́n ti kọ́kọ́ kó gbogbo wọn dání, wọ́n ti kọ́kọ́ dì wọ́n mú lọ́tọ̀ọ̀tọ̀? Bam! Wọ́n wá bẹ̀rẹ̀ sí gé wọn lórí ńkọ̀ọ̀kan. Bí ìgbà tí èèyàn bá so màlúù mọ́lẹ̀ tó pọ̀, tá wá bẹ̀rẹ̀ sí dún wọn lọ́rùn ńkọ̀ọ̀kan. Tá bẹ̀rẹ̀ sí dá wọn mọ́lẹ̀ ńkọ̀ọ̀kan. Àbí wọ́n ṣe operation yẹn papọ̀ ni, kò sẹ́ni tó lè ṣàlàyé fún wa. Ẹ mọ̀ ọpọlọ mi kan rò náà ni kébò náà ṣe mú sọ́jà 8 lórí pápá ń bẹ̀ tán sì gé wọn lórí. Ṣé wọ́n gé lẹ́ẹ̀kan náà háùn ni sójú oorun ni wọ́n ti bẹ́ẹ̀? Ṣé wọ́n pe láìláà kí wọ́n tó bẹ́ẹ̀? láìláà láìláà àbí bò ní kí náà wọ́n ń pè náà? A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Àbí kí náà máa ń pè náà kan tó bẹ́ẹ̀ nǹkan lórí? Around 4 a.m. local time, the tactics heavily armed insurgents exploited torrential
downpours to launch a surprise attack. Ó dàbí ìpójú ọ̀rọ̀ ń bẹ̀ ó wá pọ̀ gan, catching the garrison off guard and overrunning parts of the base. The casualties, security and military sources confirmed that 8 soldiers were paying and subsequently beheaded, while several other personnel sustained injuries. So kì í sáwọn mẹ́jọ ẹnìkan lọ́wọ́ bá, àwọn kan tún farapa yánnayànna láàrin wọn. Immediate aftermath military response. Reinforcement units from the theater command have been deployed to secure the facility and locate the attackers. Distinction of groups. While local criminal syndicates known as bandits operate heavily across Nigeria's northwest and north-central regions, the northeast theater of Borno State remains primarily dominated by jihadist factions, specifically Boko Haram, JAS, and Islamic State West Africa Province, ISWAP. Allah is great. Ṣé ni wọ́n ń pè kan tó bẹ̀yàn lórí? Kò sí wàhálà ń gbà yẹn. Tó bá ti jẹ́ pé Allah is great ni. Kò sí wàhálà. So, lo and behold, ká má torí àwíjàre, ká má torí bínú ṣe ń bí ni, ká má torí ìbéjò ṣe gùn tó, ká la fẹ́ dáná ẹ̀ bẹ́ẹ̀. Medicine after death ni o, ní gbogbo ìgbésẹ̀ wèrè tán láwọn ń gbé o, reinforcement, wọ́n fẹ́ locate àwọn tó wá, sáwọn yóò dúró tòsí ni, sáwọn yẹn gọ̀ bí àwọn ni, àwọn tó wá ṣiṣẹ́ láabi wọn ò gọ́, wọ́n gbọ́n nú wọ́n gbọ́n lẹ́yìn, wọ́n gbọ́n bí asàrun, sáwọn yẹn ni ó wá dúró sí tòsí, ẹ wà lé wọn báàbí àbí wọn ò tún pa àwọn tẹ́ bá tún rán tẹ̀lé wọn. Ìjọba Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mi ò mọ̀ bóyá ẹ lè wo ń táwa ń ṣe ni. Mo fẹ́ béèrè kékeré lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà níjọba, tẹ́ bá lè dá mi lóhùn, I will be greatly happy. Number 1. Àwọn orílẹ̀-èdè kan ń bẹ tó jẹ́ pé bó bá já wọn lónísùnmọ̀mí yọ lẹ́nu báyìí, wọn ò nílò foot soldiers. That is, àwọn sọ́jà tí wọ́n fẹsẹ̀ rìn láti jìjà ọ̀hún. Wọ́n máa rán drone níṣẹ́. Iṣẹ́ tán bá rán drone ni yóò ṣe. Hi sir, my president, your excellency sir. Ẹ̀yin governor wa ní southwest, your excellency sir. Ẹ dákun, ṣé a ò lè afford drone ni? Ṣé state kọ̀ọ̀kan ò lè afford drone? Ṣé presidency ò lè afford drone? Ṣé Nigeria ò lè afford drone? Tó bá jẹ́ mi ni President Bola Ahmed Tinubu, irrespective iye tó wù kán máa ta drone yẹn, máa yọ kó nu owó state kọ̀ọ̀kan nínú allocation ni mo fẹ́ fún lóṣù. Máa procure, máa ra drone yẹn fúnra lára mi. Gbogbo technical facilities tó máa need, máa ra gbogbo ẹ̀ papọ̀. Yín wá yọ owó ẹ̀ kó nu allocation tí mo fẹ́ fún state kọ̀ọ̀kan lóṣooṣù. Pé tó bá jẹ́ pé ẹ̀rù ń bà wọ́n láti yọ, ojú ń tì wọ́n láti yọ, ara ń ṣe wọ́n láti yọ, ó ní wọ́n lára láti yọ. Wọ́n wá rà fún wọn. Bí mo máa wò wípé tí n bá ti yọ kó nu allocation wọn yóò ní wọ́n lára, owó dẹ̀ wà ní federal, owó dẹ̀ wà ní center. Màá rà fún wọn. A máa yọ owó ẹ̀ lọ́wọ́ wọn lóṣooṣù, a máa yọ nu allocation wọn lóṣooṣù. Ìyẹn ń kọ́. Àwọn sọ́jà tá à ń fi kú oró pa ìtorí pé kò sọmọ yín bẹ̀ ni o. Sọmọ Tinubu ó ṣe sọ́jà ni. Sọmọ Ṣèyí Mákindé ó ṣe sọ́jà ni. Sọmọ Démọ́lá Adélékè ó ṣe sọ́jà ni. Ǹjẹ́ àti ẹ̀rọ ọmọ wọn sójú sáà dọ́mọ wọn mọ̀. Àwọn èèyàn tí wà lẹ́yìn ń padà nù yóò. Possibly bóyá family mi wà náà tán pa kalẹ̀ tá àti mọ̀. Bóyá family tí náà wà ń bẹ̀, who knows? Wọ́n gé sọ́jà lórí, wọ́n gbórí wọn lọ. Sọ́jà mẹ́jọ, just like that. Tá bá ti dárò lónìí, pápápá láàrin ìṣẹ́jú bíi mélòó kan, a ti gbàgbé, à ń sùn lọ nìyẹn. Etí Ìbẹ̀rà Grand, etí Ìboríjì Òkú, ńlá ti máa ń rántí pé bíntín láyé. Bọ́yé èèyàn wa kan kú, ẹbí wa kan kú, àbúrò wa kan kú, ọ̀rẹ́ wa kan kú, ìyá wa kan kú, bàbá wa kan kú, ẹ̀gbọ́n wa kan kú, ìyàwó wa kan kú, ọkọ wa kan kú, ọmọ wa kan kú. Wa tẹ́lẹ̀ kò lè gbápá, kò lè lanu, kò lè yíra padà. Lára pé ayé òun ò tiẹ̀ jù báyìí lọ.
lẹ́gbẹ̀ẹ́ background ń bẹ bí kálukú wa bá ti débí ẹni tí ó sọ tó jẹ́ pé ilé ọtí ni ó ti dúró yóò gbàbẹ̀ lọ ẹni tí ó fọwọ́ rin obìnrin ń jà kí that same day yóò fọwọ́ rin. wọ́n tún lè mọ̀ fi dápàrà gan wọ́n tún lè gbóhùn gan lọ́parẹ́ gan nígbà máa ń sọ fún kì í gbọ́ ni ẹ̀dá tọ́lọ̀ ń dá wa nìyẹn we forget things easily òkú tí ìdẹ́ sí tẹ́ ní ọjọ́ tó fọlọ́rọ́ wa mo wá ní àwọn tó yẹ ká lọ sábà náà ni wọ́n tún ń pa yìí o ta tún ní ká sátọ̀ ní Nàìjíríà ta ní ká tún lọ sábà ta ní ká tún pè bí jàǹbá bá ṣẹlẹ̀ sí wa gbogbo ọmọ káàárọ̀ òjìrì ọ̀rọ̀ rẹ o wọ́n pa sọ́jà 8 o wọ́n gbé wọn lórí lọ o mi ò mọ̀ o bóyá mo rí èèyàn 2 mẹ́ta tó fẹ́ pè mí o +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà tẹ́lẹ̀ pè mí sínú méjèèjì o. WhatsApp ni ẹ pè sí o ká lè bá gbọ́ra wá dáadáa náà ni o. ròyìn ayọ̀ kan kò tí Nàìjíríà wá rí kò sẹ́ni tó sèfù Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ta ló sèfù tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáà sèfù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni we are no more safe kẹ we are not safe before now. ń gbọ́dọ̀ jẹ́ pé ọmọ kéékèèké wọ́n ń dà sí sọ́jà wọ́n bá sọ pé ọmọ 18 years to 23 years 20 àbí 25 years náà ń gbà iṣẹ́ sọ́jà nísìnyí ọmọ kéékèèké wọ́n ń dà iṣẹ́ sọ́jà sọ́jà ayé àtijọ́ lèèyàn lè kọ́ ọmọ kéékèèké sí o kì í ṣe sọ́jà ti sin o ọmọ kéékèèké ọmọ ọdún 10 ó lóun ti bẹ̀rẹ̀ sí pààyàn láti ọdún 10 àwọn ló ti pa tó èèyàn mélòó ló ń ti pa tó 100 òun ti pààyàn lé ní 100 eléyìí ń dẹ̀ wà láàrin society adẹ̀ tó ń bá fẹ́yìn tí kò yẹn bá wọlé padà máa pík ẹ̀sà. Hello sir. Hello. Awíkóńkó. Yes ma ẹ kúrò lẹ́mọ̀. Ẹ̀ka lẹ́. Yes ma. Ẹ kú iṣẹ́ Ọlọ́run tí wọ́n máa tì í lẹ́yìn. Àmín ma. Kí ló ń ṣe wá? Kí ló ń ṣe wá Awíkóńkó? Kí ló ń ṣe àwa Yorùbá o? Kò yé wa rárá o. Kí ló ń ṣe wá kò yé mi o? Mi understand o. Kò yé mi torí abiyamọ ni mí. Mo fi Ọlọ́run ọba tó dá mi tó máa gbé mi mo fi búra. Ẹ má jẹ́ kí n tàn yín. Mo ní tí n bá lè ya passport Nàìjíríà ni màá yá sọnù. Wàláì. Kò yé mi mọ́. Kò sí Nàìjíríà mọ́ Nàìjíríà ti finish. Tipẹ́tipẹ́. Like you said, tí Rẹ̀mí bá bímọ ni, Rẹ̀mí Tinubu tó bá bímọ ni, tó bímọ sáyé ni tó làkàkà báyìí tó fìdí ẹ̀ bímọ ni, báwo abiyamọ ṣe ń bímọ, tá a jẹ́ pa abiyamọ ni wà kí ṣàbíagbá. Àbá a sọ fọkàn yìí bóyá pàṣẹ fún wọn ní Central Bank. Ṣé wí pépà ni ẹ bẹ̀rẹ̀ sí print owó ẹ kó fún wọn. Wọ́n ní kó má bàa gain. Tọ́wọ́n bàbá gain ṣọ́fẹ́ pa àwọn ẹni ẹlẹ́ni ni. Di ó lé ohun tó ń ṣe lè fi gba àwọn pípù yẹn jáde. Ṣé tó bá fi ìjà ṣe? Ọlọ́run má jẹ́ kí mẹ́rin àwọn ẹlẹ́ni ṣòfò. Ṣé wá rí woman tó ń gbé jáde yẹn? Ìyẹn ṣé principal tàbí kí ni woman yẹn? Principal bẹ́ẹ̀ ni. Ẹ wo bí woman yẹn ṣe di jálajàla. Ẹ wò gbà tó kọ́ wà ń bẹ̀ ní about 21 days ago 20 days ago. Ó ti di jálajàla ó ti gùn lọ́rùn ó ti dàbí arúgbó ó ti dàbí ìyá èmi tí mo jẹ́ 71 years old tí mo sọ̀rọ̀ yìí gan mi ò darúgbó tó. Mi ò darúgbó tó. Ọkàn màmá yẹn ò balẹ̀ mọ́. Kí ló ń ṣe wá for God's sake? Ọkàn yẹn ò balẹ̀ torí wọn àmọ́ fèètì wọn àmọ́ tí ó ṣẹlẹ̀. Kí la rí kókó ń sọ yìí? Wọ́n dúnbó èèyàn lójú èèyàn
bó ṣe ń sọ̀rọ̀ yẹn tó ń pa eṣinṣin yẹn ẹ̀rí tó ń ṣe bọ̀ sí lóbi orí ni ẹ̀yin òwò ni mo rí tó bá ti sọ bẹ́ẹ̀ wọ́n fi ìbọn yẹn kó wọn fi tírẹ́tì ni ẹ o ṣé ẹni tó bá lọ gbójú ìjà bá àwọn pípù yẹn tó wàláì ojú ti àwọn babaláwo pátápátá ojú ti àwọn pásítọ̀ pátápátá ojú ti gbogbo wọn ojú ti àwọn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ni tó yẹ kó fẹ́ ṣèkà fún ọmọlọ́mọ tó fẹ́ gbérí ń sìn yín ni. ìyẹn rọrùn fún wọn ó rọrùn fún wọn. wọ́n àmọ́ gbá ní kó wọn ò lè dìde kó dìde togun-togun kó dìde tìjà. kò ságbára kankan mọ́ àfẹ́ẹ̀rí wèrè wo àfẹ́ẹ̀rí ti tán wọ́n ti jẹ́ tán. kí ló dé bọ́dọ̀ ẹ̀ pọ́ fẹ́ ṣèkà fúnra wọn sí ni wọ́n àmọ́ bọ́ọ̀ máa dà nǹkan sílẹ̀ fún àwọn bọ́ọ̀ máa fi nǹkan sí inú oúnjẹ fẹ́mi ẹ̀ tẹ́ni ẹ̀ máa jẹ́ tó máa kú dànù lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n lè léyàwó ẹ̀gbọ́n wọn mágùn. ọkọ lè léyàwó ẹ̀ ní mágùn ọkọ ó lè léyàwó ẹ̀ ní mágùn. bẹ́ẹ̀ni ibo ni agbára ìpè wà tí wọn. àbúrò lè léyàwó ẹ̀gbọ́n ẹ̀ mágùn kẹ́gbọ́n òun kú dàrí kó ń jogún ìyàwó ẹ̀. àmọ́ ẹ pa àwọn èèyàn burúkú yìí àwọn náà ń ṣoògùn àwíkoko. Let me tell you the fact. bẹ́ẹ̀ni àwọn náà lóògùn. kò sẹ́ni tí ò lóògùn. bẹ́ẹ̀ni but still náà wọ́n dẹ̀ dákẹ́. ìyàwó Tinubu Rẹ̀mí ó dákẹ́. ìyàwó kí ló ti pè ó dákẹ́. ìwọ Mákindé ó sọ pé ẹ ní sanwó ẹ ní san kíni ṣé é fèmí àwọn ẹlẹ́ni ṣòfò ni. àwọn ọmọ ọlọ́mọ ọmọ 2 years mi ìlú Nàìjíríà yìí rí o. èmi náà rí rí. ẹ̀wọ̀n ọmọ kékeré tí ò tọ́ wọn Ibrahim Traore ti Burkina Faso ọmọ kékeré tí ò tọ́ wọn ó sẹ́tù ìlú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé níbo kò sí rádaràda kò sí nonsense and rubbish. àmọ́ olè àti kó owó jẹ. owó nìkan. kí nọ́mbà káàkiri ń sìn ẹ̀yìn kí wọ́n ti ń pè àwọn tó máa fóòtì fún wọn. campaign náà ṣe káàkiri ń sìn tó ti ẹ̀ yẹ kó yẹ káwọn kan tó máa láwọn kan ń ṣe patí tó yẹ kó yẹ kí Nàìjíríà máa mú lọ́ọ́ ta wàyí ni. kọ́ máa mú lọ́wọ́ ta wàyí ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ olúwẹ̀ tí ò sí Nàìjíríà gan mò ń mọ̀nù nípa àwọn ọmọ ọlọ́mọ ìyá oníyà iṣẹ́ ló lọ ṣe náà. iṣẹ́ ìlú náà wà ní sí ọ̀hún. wọ́n dẹ̀ dákẹ́ síbẹ̀ wọ́n dẹ̀ sọ kọ́kọ́. o tún sọ wípé ẹni fún wọn ní kinní pé ó máa di kinní wọn ni kí ẹ tiẹ̀ jẹ́ kọ́ ká ọkọ̀ mú wọn kúrò ń bẹ̀ náà ká dẹ̀ tó àmọ́ nǹkan tá a máa ṣe. bẹ́ẹ̀ni. ṣé wá rí Trump Donald Trump tó sọ wípé Nàìjíríà ṣe ṣìtò níbi ọdún mélòó sẹ́yìn ṣe rí pé ó wá jàre wá ń sàbí ó jàre wá. tó ní Nàìjíríà ṣe ṣìtò ṣé Nàìjíríà ṣe ṣìtò lè ń sìn. mo ti wá ń bì tó bá di next year ó máa kó 50 years Nàìjíríà kí tó wá sí Nàìjíríà last year mo ti wá Nàìjíríà ti fẹ́ pé 10 years. wow. bẹ́ẹ̀ ni ibi tí mo dẹ̀ wà highly security ni. sí iná mi ò lè sùn mi ò lè jí o. mi ò lè sùn mi ní lè jí báyìí ẹ̀rọ máa bá mi báyìí ni màmá gbọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ níbi tí mo gbé sùn sí ni àbúrò máa dáhùn pé ìyá àbúrò máa bá mi pa ni mọ́ mi ẹ̀sùn mà ní ẹ̀rù ń bà mí ni a ní kò lè sí ẹ̀rù ń bà ẹ̀mí àwọn tó jẹ́ àwọn tó yẹ pé wọ́n ń kó entourage káàkiri gan náà ẹ̀rù ń bà wọ́n wọ́n lè rìn ẹ wo náà tó ti ṣẹlẹ̀ ní àìjẹta náà tó wọ aṣọ civil defence sísàlẹ̀ ó wọ aṣọ kìnnìkan sísàlẹ̀ ó tún wọ aṣọ àmì sísàlẹ̀ ẹ wá gbọ́dọ̀ aṣọ àmọ̀tẹ́kùn tó wà lọ́rùn ẹ̀ ṣé ọpọlọ wọn ń ṣiṣẹ́ ṣá kò yé mi o ṣé ọpọlọ wọn ṣe ń ṣiṣẹ́ kò yé mi tí ó bá pọpọlọ wọn ń ṣiṣẹ́ ni gómìnà sọ fún yín pé àwọn tẹ bá ti mú ẹ kó wọn sílẹ̀ gbàgbọ́ lọ́wọ́ wọn kẹ lọ fún wọn kẹ kó wọn lọ sí rehabilitation center ẹ̀yin náà dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ sì pé wèrè máa tún wàrà wèrè ni. ọmọ ìran lọ́pọ̀ nù wọn. alùpùpù ọ̀rọ̀ tí mi fi sunkún lẹ́yìn fi rẹ́rìn. reality ni na o reality ni. ṣé ẹgbọ́n náà ṣé orí wọn ṣé I don't think that ó dẹ̀ pé orí wọn jà ó mi ò understand mi bí ṣe fẹ́ qualify ọpọlọ wọn ọpọlọ wọn ti dọ́mà ọpọlọ wọn ti dàrú. wàhálà ìwọ̀n máa ń tán sí. èèyàn sọ wípé ẹkùn wọn lè gba AK-47 lọ́wọ́ wọn ẹ dà wọ́n sílẹ̀ ẹ kó lọ sí rehab ẹni tó bá ti ṣe wèrè máa ń sẹ́wọ̀n ni o. bẹ́ẹ̀ni because NHS ń bá iṣẹ́ nílùú for 43 years. psychogeriatric mo ti ṣiṣẹ́ àwọn àgbàlá ìsìn náà pè ní psychogeriatric ẹ má jẹ́ kí n tọ̀ yín àwọn arúgbó torí wọn ti àtàwọn ọmọ torí wọn ti yí àwọn Nàìjíríà náà tẹ báyìí wọn ní hospital kan wọn pè ní omartin lọ́dọ̀ wa náà bíbáyìí ní acne bíbáyìí bẹ́ẹ̀ni kó torí pé mo kókó láti ẹ má jẹ́ kí n tọ̀ àwọn ọmọ Nàìjíríà ló kún bẹ̀ àwọn ọmọ òṣèlú yín náà àwọn náà wà ń bẹ̀ o tó ti mú gbó torí ayé wọn ti bàjẹ́ síbẹ̀
wọ́n wà ní good men's hospital náà o ẹ má jẹ́ ń tàn yín mo kàn máa ń sọ every day gbogbo ìgbà tí bá ti kúrò máa rò pé ìwọ Ọlọ́run tí bá ti kọ́ lọ́run bá tán máa sọ pé ìwọ Ọlọ́run gbogbo ẹni tó ń jẹ́ kí Nàìjíríà máa sunkún ó yí dandan o àwọn náà máa sun ẹkún àmín o ní agbára Ọlọ́run tọmọtọmọ wọn àrọmọdọ́mọ wọn máa sun ẹkún àmín o torí pé kí ni àwa tí èmi sọ ó yẹ kí n ti padà sí Nàìjíríà because mo ti retire for a very very long time I'm a pensioner for a very very long time kò ṣe lọ ẹ̀rù ń báyọ̀ àwa ṣèyàwó gan ẹ̀rù ń bà wá báwo mo ṣe máa láwọn ọmọ àmọ́ gẹlẹ́bọ̀ first born mi máa 50 ó sọ pé kí ló fẹ́ lọ ṣe she went to Nigeria twice ó ní mọ́mí I'm not going anymore second born mi ọmọ 43 years old kó lóun lọ Nigeria kí ló fẹ́ lọ ṣe and wọ́n máa ń travel to other countries third born ìyẹn ó yẹ ṣe máa 40 ni ó wá sí Nigeria lẹ́ẹ̀mejì òun náà lóun ló wà mọ́ last born mi 39 ó lóun ò wá ó ní kí ló fẹ́ lọ ṣe bẹ̀ kó mọ́ Nigeria. Irú granddaughter mi ọmọ 6 years old wàláì mo fọlọ́run bá búra mo fọlọ́run bá tó máa gbẹ̀mí mi búra ọmọ 6 years old it was January tó wá bí báyìí tó bá mi ṣe New Year là ń sọ pé we are all going to Nigeria ó ní nana ó ní I'm not going mo ní why ó ní 6 years old girl ni granddaughter mi ó ní Nigeria is so dangerous ó ní going for what. Wow. Làwọn ọmọ máa sọ wípé why do you want to waste your money let's go to another place we are not going to Nigeria bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wow. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. God bless you. Wọ́n ní ẹ̀ lè rí títí tó bá fẹ̀gbẹ́ gbá yín kíní àwọn ọkùnrin ó máa súnkì ni wọ́n máa yọ kíní kan lára yín wọ́n máa ṣé wọ́n ló gbóró nǹkan báyẹn. Yóò máa dẹ́rù bá yẹn ní. Èmi ti rìn láti Òṣòdì Oko ni o Òṣòdì Oko mo rìn láti Òṣòdì Oko dé Ọ̀fìnrín ní òru Ọ̀fìn ẹ̀mọ Ọ̀fìn ní Island from mainland mo fẹsẹ̀ rìn dé Island rí ní òru èmi àti boyfriend mi bẹ́ẹ̀ ni mo sọ gbà tí o sì tají tí o sì mọ́tò lóru ní early 70s afẹsẹ̀rìn láti Òṣòdì wọn bí èèyàn kan re kéèyàn kan ló fẹ́ gbàpò tí jókòó síta kí ló dé tó yẹn kò yé mi mọ́ ẹ bá lè gba àwọn ọmọdé yìí ẹ kí gbé síta ẹ sọ fáwọn olùgbèmí kan ẹ̀pù yín kan àti ìsìn bó ṣe máa ṣe. bẹ́ẹ̀ ni. ẹ̀yin dẹ̀ gbá àwọn convoy oríṣiríṣi ẹ̀ káwọn entourage káàkiri títì ètò ààbò fún àwọn aráàlú kò sí kankan kò sí nothing kò sómi kò síná. kò sí nǹkan kan o. Nigeria was the fourth country tó jẹ́ epo the giant of Africa kò já nǹkan kan mọ́. pàápàá. kò já nọ́tì mọ́. kí ló dé ẹ̀dẹ̀ fẹ̀mí àwọn èèyàn rúbọ ó tẹ̀ tún wá ń lé sí ni ó tún wá ń peléke sí ni ó tún peléke sí ni ṣe wá rí ṣé Jonathan nìkan máa bú sí ni àti ìyàwó Jonathan patient àbí kí ló ń jẹ àbáwọn ilé nìkan máa bá wí táwọn èèyàn ń sálé tí wọ́n wálé inú wọn dẹ̀ ń dùn àwọn ọmọ tí wọ́n wọ̀ dẹ̀ sí Nàìjíríà àwọn wà all over the world káàkiri. ó sí Nàìjíríà o. tẹ́ bá mọ owó tán ní Switzerland ìyá àwọn olórí burúkú máa ṣeré yìí o àwọn tó láwọn ń ṣe gbọba yìí o tẹ́ bá rí owó tó ń rí káàkiri àti tó lọ kó 7 billion fún àbí 70 billion àbí 70 kíni ebi kó lọ fi ra jet yẹn Mákindé tí ò ra kankan. tí ò ra anything. Ọlọ́run ni ó gbà á lọ wọn mà. Trump ló fẹ́ ẹ̀kú wọn ní kí Trump má dá sí. God bless you mọ́mí mi. ẹ̀jẹ̀ fẹ̀mí àwọn èèyàn ṣòfò. ẹ̀jẹ̀ fẹ́ lómi láàyè mà God bless you mà mi ni wáyé tì mà. ẹ wo God bless you ma ẹ ṣé mo dúpẹ́ mà God àmì mà God bless you mà. Ọlọ́run àbọ̀ Ọlọ́run náà máa fi ṣọ́ gbogbo wa. àmì o àmì mà I love you ma God bless you ma. Oh my God. ìjọ tó bá ká ní lára ládìí kò kó jó bí mọ́mí mi yẹ bó ṣe ká wọn lára sí ni wọ́n ṣe ń fìbínú da ọ̀rọ̀ lẹ́hùn ẹ̀ ń bá jábí àmọ́ yọ ká lára. Hello. Hello sir o. Yeah, how you going? Ẹ kú ọjọ́ mẹ́ta sir. Yeah, John pẹ̀lú. Yes. Jọ n fẹ́ bẹ̀rẹ̀ question méjì kan lọ́wọ́ ẹ̀. All right sir. So that okay, number 1, àwọn ọmọ tán kó yẹn jọ láti ìgbà ọlọ́ ti kóná ṣé May 15 ni. Bẹ́ẹ̀ ni May 15 yà.
Okay, and lórúkọ ẹ̀ ẹni tó wà ní ìjọba nísìnyí lórúkọ ẹ̀ Tinubu Ahmed Bola. Bẹ́ẹ̀ni. Ṣé ó mọ̀ nípa ẹ̀, yes or no, that is tó mọ̀ pé ṣó wà aware. Ó máa wà aware bí ó yá kó gbọ́ nínú news, but officially Governor Ṣèyí Mákindé according to information tèmi gbọ́ kò sọ fún Bọ́lá Ahmed Tinubu officially. But ẹni tó dárúkọ yìí sìn Mákindé yẹn ṣó ni president Nigeria right now. Ó ní governor Ọ̀yọ́ state. Tinubu ni president. And okay, so àwọn méjì wà aware right now. Lágbára Ọlọ́run wọ́n wà aware. Okay, because ìyẹn náà la fẹ́ mọ̀. Okay, and because tó bá rántí abigbogbo wọn náà dàgbà náà díẹ̀ ní LA 90 bí 91 let me be precise 91 nígbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní along Vestac Road ní àárọ̀ níjọ́ yẹn ló ṣẹlẹ̀ nígbà tí àwọn armed robbers wọ́n fẹ́ change vehicle wọn. Okay. And vehicle kan tó wá ń bọ̀ níwájú wọn wọ́n wá stop ẹ̀. Vehicle yẹn wọn mọ̀ pé ẹni tó wà ń bẹ̀ àwọn kéèké méjì kan pẹ̀lú driver àwọn wọ́n gbọ́n lọ sí school. And àwọn kéèké méjì yẹn wọ́n belong to one of the big wigs in Nigeria. So gbọ́n débẹ̀. Now within 24 hours helicopters, sirens was hovering around Lagos. And within 48 hours, àwọn arí ọmọ ẹ ní ìdíròkó lọ ti fi ọmọ ẹ ní after 48 hours. That's 2 days. 48 hours. And ìgbà tó ń rí wọn, ìgbà tó ń rí wọn, ìgbà yẹn ni legendary broadcaster Frank Olise olo anchor newsline non pe newsline non pe kini egbe Sunday newsline. So Frank Olise wa interview mama ọmọ yẹn. Okay. Mama ọmọ yẹn mama mi yo mama ọmọ yẹn nígbà tó ń sọ̀rọ̀ all over the world ó wá sọ pé she thank God that it is only the driver that was killed. She said it openly. So ìyẹn pé driver tẹ pé oníyàwó ọlọmọ oní màmá ní gbogbo ẹ ìyẹn ń ṣèyàn máa gbọ́ ìyẹn ń ṣèyàn. So ìgbà tí ọmọ tí wọ́n within 2 days 48 hours lórí ọmọ tí wọ́n, but now ọmọ tí wọ́n ṣe ọmọ bíi weeks láti May 15 agbọ́n mi o láti May 15 and today is what now? June 5th, right? June 5th, yes. June 5th, right? Ben. Okay, good. Now, I'm going to go. And it's all to talk about Bola Ahmed Tinubu. He is not coming back to that seat. So, all of that things classified. He's not coming back. Thank you, Koko. God bless you. God bless you, sir. Yes, sir. That was sir. Wow. It's getting interesting. Hello? Hello? Hello, Baba Wiponko. Yes, sir. Ẹ káalẹ́, sir. Ẹ káalẹ́. Yes, sir. Ẹ kú. Ṣé rí ntẹ́mi fẹ́ sọ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí? Ni wípé àwọn olórí wa bẹ́ẹ̀ ṣe sọ láti bí ọdún 24 ìkankan wọn ní èrò kankan ní ọpọlọ. Gbogbo tí wọ́n ń fẹ́ kò ju wípé mo fẹ́ rẹ́jísítà orúkọ mi kémi náà jẹ́ ààrẹ orílẹ̀-èdè. Kí n kọ́ ọ̀tọ̀ rẹ̀ ṣọ́ọ̀tì ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ stéètì yẹn èmi ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀. Because tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú òṣèlú orílẹ̀-èdè wa ó dàbí ẹni wípé bẹ́ẹ̀ ṣe sọ ìbágbépọ̀ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ó ti pẹ́ tí kò lè ṣiṣẹ́. Ṣùgbọ́n torí ìfẹ́ àwọn ènìyàn láti ṣe ìjọba
èmi fẹ́ di ààrẹ kí ló kan wípé ará ilẹ̀ Haúsá ló lè jẹ ààrẹ orílẹ̀-èdè Yorùbá ló lè jẹ ààrẹ orílẹ̀-èdè Ìgbò ló lè jẹ ààrẹ orílẹ̀-èdè èmi ló kàn ìwọ ló kàn ẹ̀yin ni ò kàn tí ìlú bá jẹ́ ìlú tó jẹ́ kó dáa ni Haúsá lè jẹ gómìnà ní Ìbàdàn lè jẹ gómìnà ní Anambra ilẹ̀ Ìgbò ní Anambra ìlú òyìnbó táwa ń gbé yìí kò sí pọ́ ọmọbì kan ní ẹ́ oníkálukú tó bá ti ní agbára láti ṣe ìjọba àti pé ó ní ìfẹ́ àwọn tí ó fẹ́ sìn àwọn la máa dìbò fún ṣùgbọ́n tiwa èmi ló kàn oyè yín èmi ló kàn tani ò lè kàn nínú gbogbo wa. sọ iṣẹ́ nípa ti ọ̀rọ̀ tí Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ yẹn ó máa ń nira wípé àwọn kan ni wọ́n ó ṣíwájú ogun tí wọ́n ó kù sógun tí wọ́n ó dẹ̀ ṣe tí wọ́n ó fà àlàáfíà wá. bẹ́ẹ̀ni. ẹ̀rọ tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Russia nínú sinimá táwọn kan tí wọ́n lọ àwọn tẹ́rọ́rìsì tí wọ́n lọ blọọkì wọn nínú sinimá tí wọ́n kidnap wọn síbẹ̀. ṣẹ́gun nígbà tí wọ́n negotiate títí bí ọjọ́ méjì táwọn Putin ò gbà kí ni Putin ṣe ó wọ ọbẹ̀ lágídí ni o pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ wọ́n dẹ̀ fi gáàsì pa àwọn tó wà ń bẹ̀ wọ́n ò fẹ́ mọ iye àwọn tó wà ń bẹ̀ gan mọ́ àti àwọn tó wà bí àtàwọn tó wá kó wọn nígbèkùn àtàwọn tí wọ́n wà ń bẹ̀ náà ni wọ́n lò fún. bọ́ torí pósèlú wà nílẹ̀ ẹ má jẹ́ ká ṣe báyìí torí pé tá a bá ṣe báyìí wọn ní dìbò fún wa. bàbá tó wà ń bẹ̀ ṣe báyìí ọ̀rẹ́ tó ń bá wọn rókè ọ̀yà ṣe torí ìfẹ́ tàwa ni. kì í ṣe torí ẹ̀ o. ṣé torí ìfẹ́ wa náà. ṣé torí pé nífẹ̀ẹ́ tó náà ni kì í ṣe torí ẹ̀. torí ibi tí ń lọ náà ló wà lẹ́mìí ẹ̀. ẹni tó bá ti gbọ́kàn sí wípé mo fẹ́ kọ orúkọ mi sí ipò kémi náà di ààrẹ nítorí ṣẹlẹ̀ lélẹ̀. Ọlọ́run kan lè ṣe fúnra wa báyìí ni o ádébẹ̀ o. bẹ́ẹ̀ni tá a bá dánwò ájú ti Traoré lọ. bẹ́ẹ̀ni. ó lè máa ju ti Rawlings lọ. bẹ́ẹ̀ni. èmi ò sọ pé Ọlọ́run tó wà lọ́wọ́ ṣe mọ́ o. Ọlọ́run bò gbogbo tá a lè fi ṣe pátápátá lọ́lọ́run ti fún wa gbogbo tá a lè fi ṣe pátápátá lọ́lọ́run ti fún wa. àwọn òbẹ̀rù àti wálé àánú àti rẹ́dì á dẹ̀ padà tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. God bless you. olúwa rẹ̀ wá wà nílùú òyìnbó kò lè sùn ó wá dé bàbá rẹ̀ kò lè sùn á dá kó wá dé bàbá rẹ̀ kó mọ̀ lè sùn. bẹ́ẹ̀ni. God bless you sir. All right sir. Yorùbá ti sọ wọ́n ní ọlá Fọláyan ò wúlò lájò lè bàbá ẹni láti gbé Fọláyan ti gbé yẹni. bẹ́ẹ̀ni. All right. bí a kì í máa lọ. àwọn èèyàn dẹ̀ ti pè mí o wọ́n bá rí mi pè láàrin ìṣẹ́jú kan padà kí n pè kẹ́ padà ok wow hello. bàbá mi àwí kòkó ẹ káalẹ́ o. yes sir. bàbá mi àwí kòkó ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà ọ ẹkújọ́ mẹ́ta o. àwa ní sà. mi ì fẹ́ fa ọ̀rọ̀ gùn púpọ̀ torí ẹnu iṣẹ́ ni mo wà. ó yé mi sà. ọ̀tọ̀rọ̀ yẹn ń gbé mi nínú torí pé kí ni ọpọlọ wa tí wọ́n bá ti kó gìrìgìrì bò àní mọ nǹkan tá à ń ṣe mọ́. bẹ́ẹ̀ni. Nàìjíríà a máa ń tètè gbàgbé nǹkan gan. pápápá àti gbàgbé. a máa ń tètè gbàgbé nǹkan. pápápá àti gbàgbé àti lọ. sẹ̀ríà tó ń sọ yìí sẹ̀ríà yìí nígbà táwa wà ní kékeré àwọn òdà kan mọ̀ ń gbà náà. bẹ́ẹ̀ni. èmi àtẹ̀yìn. bẹ́ẹ̀ni. àwa kékeré. bẹ́ẹ̀ni. àdá kankan mọ̀ ń gbà náà a máa ń rí wọn tó máa ń ṣe bàbí àlà káàkiri ṣùgbọ́n kò tí ojú ò tí ì là ojú ò tí ì là ṣeré àyẹn ti ń gó wọn nígbà yẹn wọ́n á gé tí wọn wọ́n á gẹnu wọn wọ́n á gọ́wọ́ wọn wọ́n á gé ọrùn ọwọ́ wọn tó bá ti wá san tí ojú yẹn bá ti yíòdì wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa gbé káàkiri ìmíì tó bá ti yíòdì bẹ́ẹ̀ yẹn tí ò tí ì yíòdì tán wọ́n á bàǹdẹ̀ ní bandage nígbà yẹn o táwa wà kékeré yes wọ́n á fagidá ní wọ́n á máa ṣe tẹ̀ǹtẹ̀ nínú kí bàbá wọn wà lẹ́yìn bẹ́yẹn lọ gbogbo wa àrùn ti kìíní yẹn wípé ńgbà yẹn ojú ò tí ì là sẹ̀ríà ti ń ṣẹlẹ̀ sẹ̀ríà àbíkínà ó ti ń ṣẹlẹ̀ ńgbà yẹn ṣe wá rí kejì tí mo tún fẹ́ sọ kí n tó tún gbàgbé ó ní wípé ẹ sọ fún àwọn ọmọ Nàìjíríà o ẹ tó bá dẹ̀ ń gbọ́ mi kó máa gbọ́ mi báyìí náà torí most especially àwọn obìnrin wa tábẹ́ ń ta tí wọ́n ní ibi tán lè jókòó sí kọ́ má ní
ìbásùn kankan pẹ̀lú àwọn agbésùnmọ̀mí o. ọmọ àti bẹ̀ ẹbí máa extend bó ti ṣe ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Fúlàní àbí kí náà pé Haúsá tá a ti ní tẹ́lẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ àárín yẹn á ti yé yín bá nǹkan náà mọ́lẹ̀ sí bẹ́ẹ̀ yẹn tó bá yá. ìkẹta ni wípé anybody nínú gbogbo èmi ní Ògùn state ní o Ọ̀yọ́ ní o whatever ní o ẹ má ever gbogbo aṣọ tẹ ẹ bá ń sá sí ẹ̀yìn lé yín ẹ máa tètè mọ bẹ́ẹ̀ ṣe máa ka wọlé in time. torí pé àwọn pípù yẹn ò ní aṣọ tán fi máa exchange òun lẹ ṣe ń rí wọn pẹ̀lú aṣọ àmì o. bí bàbá Awólọ́wọ̀ ṣe sọ ń gbà yẹn nìyẹn ń gbà yẹn pẹ̀lú àwọn tí mi fẹ́ dárúkọ ó ṣe fún wọn láìdíà nìyẹn ń gbà yẹn. so àìdíà yìí nísìn ẹlòmíà wò á ní kí ló ń sọ ẹlòmíà wò á ní ọ̀rọ̀ gidi wà ń bẹ̀ ẹni tó bá dẹ̀ ti mú pé ọ̀rọ̀ gidi wà ń bẹ̀ fà wọ́n máa wá sí ìgboro tó ń wá tán fi táwọn èèyàn wá fi ń rí wọn yẹn ó yẹ kó máa ná tí wọ́n bá jẹ́ dànù ní mi ò mọ Yorùbá o. nínà bí báwo mi ò mọ bí tí Yorùbá ti wá o mi ò mọ bí wọ́n ti bójú àánú wá o ṣé wọ́n lè dánwó ẹ̀wò ní Ghana ìgbà táwọn Ghana ṣe tán síjì fún Nàìjíríà tó ṣàánú wọn lọ́dọ̀ àwọn àná tán síyà fún wọn ṣé wọ́n mọ̀ wọ́n ṣé wọ́n ṣojú àánú ìyẹn dúró bẹ́ẹ̀ so ìkẹ́ kọ́ṣà má fún kọ́ má ibi tó má ti fẹ́ lọ ra aṣọ bí àwọn aṣọ normal dress nǹkan kan kọ́ má taṣọ fún wọn ẹni tó bá ti fẹ́ taṣọ fún wọn kọ́ ń pè wọ́n wọn láṣọ tán lè wọ inú gbóná ń gbé tẹ bá ti wò wọn ní Boko Haram wọn yẹn ẹ rí pé wọn ò ní aṣọ so kọ́ńkálukú dẹ̀ máa ṣọ aṣọ tó bá sá sẹ́yìn ilé ẹ̀ kó máa ṣọ. so ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. God bless you sir mi ní wáyé tí o all right sir all right baba. Oh my God. Mr. Adeyeye tẹ́ bá lè pè mí padà má pìkẹ́ Mr. Lateef má pìkẹ́ tẹ́ bá láǹfààní àti pè mí padà. Hello. Yes sir. Òní tó bá sọ kí ló lọ́rọ̀ kí ló fẹ́ ṣe tó bá sòótọ́. Bẹ́ẹ̀ ni o kò sí ní tí ó ṣe o. Bá tó máa lọ kó bá mi sẹ́ndì àkáǹtì ẹ̀ sí mi. All right sir. Òṣìṣẹ́ dáadáa ní ẹnu ìjọ mẹ́ta yìí. All right sir. Pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti fẹ́ ra ẹ̀ ń kó lórí ọ̀rọ̀ Yorùbá nation àti mo wá rí iṣẹ́ ọwọ́ rẹ̀. God bless you daddy. So I'm very grateful. Thank you mo sir. sẹ́ndì tó bá tẹ́ $1 ká fi ránṣẹ́ sí ẹ. All right sir mo ti gbọ́ sir mi ní wáyé tí àgbáyé àdálẹ́ o. Àmì ṣe rí ọ̀rọ̀ wa. Bẹ́ẹ̀ni. Téèyàn bá sọ pé Yorùbá máa dàbá ilé ní máa jiyàn. Èmi kò jiyàn sir. Ok. Ṣé agbára tó nílẹ̀ Yorùbá ni? Ó ti tán kò sí mọ́. Ó wà o. Àwọn tó ní ti kú wọ́n ti kú pẹ̀lú ẹ̀ babaláwo ti kú ó ti kú tó tọpọ́n fà ẹ̀. Wọ́n wà. Wọ́n ti sùn. Wọ́n ti sùn. Ṣé ẹ rí pé wọ́n sùn? Ṣé ẹ rí ìwà politician wa ló ń ba gbogbo nǹkan jẹ́? Àwọn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n àwọn lè kọ ẹ̀dá. Àwọn gómìnà yín. Ẹ kàn ń dárúkọ Tinubu. Kí ni Tinubu fẹ́ ṣe? Kí ló fẹ́ pẹ̀jọ́ òun nìkan? Gbogbo àwọn èèyàn ṣe bí Sunday ló gbọ́dọ̀ tí ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Amẹ́ríkà lè torí ẹnìkan kó pa gbogbo ìlú kan nù o. Ká tó wá sọ pé èèyàn 44. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí ọ̀rọ̀ bá ṣe accident lásán tó bá ṣẹlẹ̀ tàbí iná ṣẹlẹ̀ wàá rí gómìnà ìlú ó ti jáde. Yes. So gbogbo nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé kí gbogbo wa ká má bẹ̀rù. So do me and do you self defence ni ẹ máa ṣé ẹni gbogbo ìta ń sọ lórí aago yẹn kò nídìí. Action la nídìí. Bẹ́ẹ̀ni.
Nàìjíríà ò lè jẹ́ kàn mọ́ ẹ má jẹ́ àtọ́ra wa ike akú máa lọ lé bàbá ẹ̀. That's the person ìgbà tó lè sọ problem. Gbogbo ìtàwọn àfa àwọn máa lè tó ń sọ pé ṣàríà yẹn ilé bàbá wọn ni wọ́n ti lọ máa ṣe ṣàríà yẹn. Bóyá nù sàré wọn. Bẹ́ẹ̀ ni o because gbogbo rubbish tí wọ́n sọ yẹn kò nídìí I'm telling you. Tábà ti lè kí báyìí kí Tinubu kó tó rọ náà kókò gbogbo kí ní tó bá ti pín wọn wá bí bàbá ọmọ kókó wá sọ fún mi pé ṣé yóò bá ní gbogbo wa kó wá máa gbé ṣàríà yẹn kí wọ́n máa wò. Yes. God bless you, sir. Wọ́n dárúkọ ṣàríà ọjọ́ yẹn gan-an ló máa gbé wọn àwàdẹ wọn kó yẹ wọn yẹn ló máa kú sí pẹ̀lú ṣàríà ẹ̀. Tẹ́bí tí wọ́n jẹ́ bí wàá bí Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Mi ò ṣeré o. Ó yé mi dáàdi. Ṣàríà tó yẹn. Tó bá ní bọ́dì. Tó bá sọ pé tó tún dárúkọ ẹ̀. Mo ní ṣọ̀pọ̀nà apá ìgbà yẹn ni wọ́n máa mọ̀ pé oògùn wà nílẹ̀ Yorùbá. All right, daddy. God bless you, sir. All right, daddy. Yay! Daddy ẹ ti kó ẹ̀rín náà mi o. Hello, sir. Hey, Awikonko. Yes, sir. Ṣé àlàáfíà ni o? Ọlọ́run ṣeun. Yeah. The information reaching me now. Àwọn tí bandit tó máa ń display owó tó máa ń sọ pé kámi kan wá mú wọn pé wọn ní àmì ò tó bẹ́ẹ̀ láti mú wọn. Wọ́n ti arrest wọn. Wow. Ní wọ́n wà l'Abuja wọ́n ti arrest wọn. Wow. So yes, ìlú Imada the only problem tí mo ní ni pé Aṣíwájú bá kúrò ta ló máa take over. That is it. My concern. Àwọn ọmọ yẹn wọ́n máa jáde. Pẹ̀lú ògo àwọn yẹn máa jáde. Tàmí o. Ṣé pé àwọn kankan àti pé security perspective a gbọ́dọ̀ rí ẹ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé you understand? Ó yé mi. But mo ń sọ fún ẹ now pé àwọn àmì ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n track àwọn bandit mẹ́ta yẹn wọ́n dẹ̀ ti arrest wọn tí kò wọ́n WhatsApp Johnson. So ẹ jẹ́ ká gbọ́kàn lọ́lọ́run. All right, sir. God bless you, daddy. Wọ́n ṣiṣẹ́. Ìyẹn ni mo ní kí latest mo ní kí update. God bless you, daddy. Yeah. All right, sir. Mr. Lateef, you can call me back. Tàbí kẹ́mi gan go pè kí n tó máa lọ. Okay. Ẹnìkan pè mí náà ẹni tí mo fẹ́ kó pè mí. All right. Hello. Ẹ kú alẹ́ sà o. Yes, sir. Chief Awikonko, I thank God pé mo tiẹ̀ lè go through. God bless you. Thank God. You are welcome. Ó dàbí pé tó sọ̀rọ̀ kan sí tó náwọn àmì mú àwọn kan àwọn ṣe kìíní kan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Tàbí? Bẹ́ẹ̀ni. Oh, okay. Mo kàn fẹ́ sọ fún yín ni Cherry máa yẹn na APC máa anyway. APC ni kò máa gbọ́nà báyìí mo ṣe ń sọ. Okay. And ìsàlẹ̀ APC. Cherry nígbà tó ń kọ́ àwọn ọmọ yẹn wọ́n ṣe sáré wá náà nìyẹn pé wọ́n ti release wọn o wọ́n ti ṣe kìíní kan o. They go about Cherry misinformation, lies, deceit. Ara nǹkan tó fi fọ́ọ̀mù APC. Tábàdẹ̀ ń sọ ọ̀rọ̀ Tinubu Yorùbá ni ẹ má bù Tinubu ò ń ṣarawa o ọ̀rọ̀ ti dé báyìí ká máa sọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà Cherry l'Amẹ́ríkà farabalẹ̀ wọ́n tẹ̀ mọ̀ pé à ń blame kò ń ṣe Tinubu Ṣèyí Mákindé ní kíní Cherry l'Amẹ́ríkà mo fẹ́ sọ fún yàrá kókó ẹ lè gbé Amẹ́ríkà kẹ́ gbé state kan kẹ́ gbé bẹ̀ for 5 years tán bá bí pé kí lorúkọ gómìnà state yìí ẹ lè má mọ̀ ẹ lè má mọ̀ rárá ẹ lè má mọ̀ orúkọ state yìí because orúkọ gómìnà state yìí kátó wá sọ pé orúkọ kántì kìíní àbí kìíní kan reason ni pé ẹ nídìí wọn kó ẹ nídìí anything the system is working anything bá ṣẹlẹ̀ ní disaster president náà máa pè irú kìíní yẹn that kind of government náà dẹ̀ run ní Nigeria so we are trying to shift blame from kìíní Ṣèyí Mákindé who the fuck is Ṣèyí Mákindé Tinubu bá fẹ́ ṣe nǹkan àbá fẹ́ ṣe rescue team ṣé a máa dúró pé kí Ṣèyí Mákindé ni ẹ má jà tanra wa náà àwa ń sọ kinní kan à ń sọ Tinubu bá kún bẹ́ẹ̀ kinní kan ẹ jẹ́ sọ kinní kan fún yín àti Peter Obi o àti Tinubu o àtàtìkò olórí burúkú gbogbo wọn ṣé ẹni tẹ́ bá ti réyàn tó bá ti sọ wọ́n Nàìjíríà kẹ́tì mọ̀ pé bá wèrè olórí burúkú ayé àtọ̀run ni there is nothing in one Nigeria. Ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ wá gbogbo ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí kékeré kẹ́ ẹ fi mọ̀ in case àtúnṣe lè rẹ́ ní bọ́dì
tó sì rò pé ọjọ́ ọ̀la sì wà fún Nàìjíríà. kò sí mi ò rí Ọlọ́run gbọ́ èmi ò rí. ẹjẹ sọ à ń ṣe nǹkan kan náà kan tara wa ni. ṣé aláwọn politician náà wà United lókè torí nǹkan tó ń jẹ. ó dájẹ́ ìjà àdúrà táwa wá ń gbà ní àwọn èèyàn dìde àwa máa mọ̀ pé Fúlàní kọ́ lọ́ta wa àwọn politician wa gan àwọn lọ́ta wa ń gbọ́ báyá táwọn bá dìde tán bá lé wọn Fúlàní àsádànù. ẹjẹ sọ tó máa ń rò pé ọjọ́ ọ̀la wà fún Nàìjíríà. mo ní years ago ọmọ mi ọmọ kékeré bí ọmọ 11 years ó wà nínú America àwọn boys brigade American boys brigade ṣó yẹ yín àwọn á lọ fún summer time báyìí àwọn á lọ fún program kan ní summer time so a lọ ní another location náà lọ just like 300 miles síbi táwa ń gbé ṣaṣá lọ drop wọn síbẹ̀ so èmi mo drive ọmọ yẹn lọ so oríṣiríṣi àwọn èèyàn mo rí àwọn Nàìjíríà òde ń ṣe boy scout yẹn dáadáa I don't know why so àwọn funfun àwọn Mexican kankan náà pọ̀ nbẹ̀ so èmi ṣàpadà sílé wọn náà máa lọ́jọ́ mẹ́ta ó bá di alẹ́ ìjọ kejì ọmọ mi bá pè mí kí ló ṣẹlẹ̀ ó ní láti something happen ó ní kí ló ṣẹlẹ̀ ọmọ 11 years ni o ẹ̀kọ́ èjẹ o ó ní kí ló ṣẹlẹ̀ wọ́n máa ń ṣe oríṣiríṣi event wọ́n máa ń pín wọn sí group kankan bẹ́ẹ̀ yẹn circuit 10 ló bá lọ so wá sọ pé nínú circuit wọ́n wà máa ń introduce ara wọn ó wá ní my name is kìnìkan ní okay well Nigeria you're an African you're Nigerian good ẹni tó wá àtẹ́ẹ̀dì sí wọn yìí wá sọ pé òun ní ọmọ kan ní sákùtì tó pé ìsọ́sọ́ in Nigeria pé ìfà it should be good so ìgbà tán wá ń pín wọn ó wá mú ọmọ mi ó wá lóun máa pín mọ́ gúrùpù the other group tó ń yẹn pé so that kájọ wà ní tíìmù kan náà so that kó fi lè ríyàn tán kó ní like mind person. bẹ́ẹ̀ni tọ́jọ́ máa sọ tọ́jọ́ máa relate. ẹ ti get ẹ nígbà tó ń ṣàmú wọn débẹ̀ wọ́n pín wọn sí group wọ́n dẹ̀ máa sọ oríṣiríṣi competition wọ́n á play chess wọ́n á yín ìbọn wọ́n máa kú shooting range wọ́n á ṣe ogbẹ̀ nígbà tó ń gbé wọn débẹ̀ kò pẹ́ sígbà yẹn sẹ́mu nǹkan tọ́mọ yẹn ṣe ṣá ọmọ ẹ̀ bọ́ọ̀lù ọ̀sán mi wá sọ pé ó bí òun pé you are from which side of Nigeria are you Yoruba or Igbo ó lóun wá sọ pé no I'm Yoruba wá ní òyò Yorùbá ó ní òkè sẹ́mu nǹkan tọ́mọ yẹn dẹ̀ ṣe ó dẹ̀ lọ bá ọ̀gá wọn ó wá lọ sọ fọ́gà wọn pé please I don't wanna stay with that guy is a traitor. Wow. kò mọ ọmọ mi rí o ọmọ mi ọmọ 11 years ọmọ yìí ọmọ 13 years ni o ó ní 13 years bọ́yì ó ní is a traitor ó ní I don't wanna stay with him ìyẹn bá sọ wípé do you know him before ó ní I don't know him but see people ó ní all of them they are traitors ó ní I don't wanna stay with him it's risky tó ìbò bá dẹ̀ gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ pé òun ò save wọ́n ṣe yọ ọmọ mi kó ní group yẹn ni wọ́n bá filẹ̀ àwọn àpè ọ̀gá tó mọ̀ ń wá àwọn àpè pé kó wá pé ìdàṣẹ kìnnìkan ti ṣẹlẹ̀ as development nígbà tó dé òyìnbó dẹ̀ ń parọ́ ó sọ fọ́gà ọmọ mi ọ̀gá ọmọ mi bá pè sẹ́yìn ọba níyàwó àpò ọba ṣàlàyé fún ìyẹn ló wá sọ fọ́mọ mi pé ìṣègùn ìṣètò do you know him before ọlọ́run mọ́ rí pé kìnnìkan àwọn á nídìí láti mú kúrò ní section yẹn pé they can't be together ọmọ nǹkan fẹ́ participate ìjọ yẹn nígbà tó máa mú ọmọ mi dé another location kò sí gúrùpù tán fẹ́ fi sí mọ́ ṣé ìkan tí mo sọ ti yẹ yín gúrùpù yẹn ti pé náà ibi tí wọ́n á lọ kò mọ́ rí o ọmọ Ìgbò ni o ṣé àpò ọmọ mi èmi ò sọ fún ní pé Ìgbò ò dáa àbáṣọ ò dáa kìíní kan ó kàn mọ̀ pé Yorùbá lòun sórí nígbà tó ọmọ mi wá pè mí mo ní kó ṣáà máa wọlé nígbà tó délé mi náà wá sì tẹ̀ dáa mo ní we are Yorùbá mo ní we are great people mo ní we are wonderful people mo ní you see that boy mo ní sọ ọmọ ní sì tí ò fi fẹ́ kẹ́ wà ní competition kan náà mo ló mọ̀ pé you will win the stars mo ní you are the best èmi náà wá sọ fún un àti gbà lọ́mọ mi náà ti wá mọ̀ pé Ìgbò wà Hausa wà Fúlàní wà bá yàtọ̀ síra wa. ọmọ tí àwọn ọmọ àwọn rí ọmọ 30 years kó ti ní ọkàn rí pé traitor pé ẹni Yorùbá tó bá ti rí ọmọ tó mọ̀ rí kó ti ní ọkàn rí pé it's a traitor. irú country tá ń build nìyẹn irú àwọn tí ó tó máa di leader lọ́la nìyẹn so ẹ̀jẹ̀ ayé máa tanra wa. sẹ́ni gbogbo problem tá a ríra wa ẹ̀ torí nǹkan táwọn kan máa jẹ ni. bẹ́ẹ̀ni. wọ́n rí tiwa ro. honestly sir. ìṣèlú bá fẹ́ gbà ọmọ ẹ̀ lẹ́yìn ọmọ àgbà. honestly sir. ọmọ àgbà wọn lẹ̀ what are you talking about now? wọ́n ṣe kúùpù ní Kútọ́nù Tinubu send àwọn military pé kán lọ rún gbogbo àwọn pípù yẹn but Tinubu ò lè ṣe tó ló tún prepare for 2027 ń bọ̀ bá ṣe 2027 tán bá tún fọdún mẹ́rin míì tán tún fi ṣàbàlà tán pàwá jẹ tán a tún máa retí pé 2031 pọ̀ máa fìyàn síbẹ̀ so don't even rely on politicians but gẹ́gẹ́ bí mo ṣe sọ ojú everybody sì máa là àwa máa mọ owó àwa rí lẹ́ni mi sá. God bless you, man. I love you so much, sir. Yeah. Now, in fact, mo tún gbọ́ kan sí wáyé nísìnyí. So máa ń jẹ́ ìdùnnú fún mi táwọn èèyàn kan bá pè mí ní
ethnic bygone, inú mi máa ń dùn because I am a Yoruba man, a typical Yoruba man, àtòrí àtọrun àti apá àtẹsẹ̀ Yoruba man, and I will always think Yoruba first in everything I do in life. That is how it has been for my life, and it will remain so for my entire life. So bí ó ṣe rí nu o, akẹ́dọ̀rọ̀ Awikonko ní ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ṣe o, ẹ wo ọmọ ọdún 13 tó ti ń pọ ọmọ ọdún 11 ní tírítọ̀. Ìwọ́dẹ̀ ní àwọn ẹ̀yà yẹn ní fámìlì tiẹ̀, àwọn lẹ́bí tiẹ̀, àwọn níyàwó tiẹ̀, inú wọn ló ti mú ìyàwó, inú wọn ló ti lọ́kọ. So shall it be. Good luck to you. But lo and behold, now à ń sọ̀rọ̀ Tinubu 2027 kankan. Kò tí ì sẹ́ńtọ́mẹ́ntì yóò kú o, kò tí ì sẹ́ńtọ́mẹ́ntì yóò kú o. Ìwọ aṣiwèrè, lónìí la ó béèrè ẹ̀mí rẹ̀. Ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò wá ṣe tí wọ́n ti kó jọ? Aṣiwèrè ń kó ọrọ̀ ọjọ́ láì mẹ́ni tí yóò ná. Ẹ̀mí tí ò ní dọ̀là ń dà parí oṣù. Kò sẹ́ni tó mẹ́ni tí yóò di 2027 láàrin wa. Débi 2031 ọ̀nà jìn gan o. Ká tó parí ọdún yẹn ọ̀nà jìn gan o. Aṣiwèrè ni máa ń rò pé n ó ṣe báyìí lọ́la tàbí lọ́dún tí ń bọ̀. Ọlọ́run jẹ́ kí n dọ̀la là wí. Kọ́lọ́run pa wá mọ́ nínú ìṣọ́ ẹ̀ kó dá wa sí. Kó má dá wa sí fún yàjẹ́ o. Tó bá yìí jẹ́ pé Boko Haram ló padà gbẹ̀mí olúwa rẹ̀, kí n tètè máa lọ lọ́la kí Boko Haram ò tó dé o. Ó pé mi o. So eléyìí tí wọ́n gé àwọn sọ́jà lórí tààrà lórí mẹ́jọ yìí, eléyìí ń wà disturbing o. Kì í ṣe good news rárá. Àmọ́ mọ̀lẹ́bí ẹni tó jẹ́ láàrin wa. So Ọlọ́run nínú àánú ẹ̀ yóò fi kú ṣe ìsinmi fún wọn. Ẹnu ìṣiṣẹ́ sìnlú ni wọ́n pàdánù ẹ̀mí wọn sí. Ọlọ́run yóò tu àwọn ẹbí wọn nínú, yóò rọ àwọn ẹbí wọn lọ́kàn. Àwọn sọ́jà yìí ò ní ẹ̀ṣẹ̀ kankan bíi tí ìwùkọ́ mọ́. Kódà kó jẹ́ pé lójú oorun ni wọ́n ti bá wọn. Ẹ̀mí tó bá ṣe wàhálà dandan ni kó sinmi, ara kìí ṣòkúta. Inú igbó ni wọ́n wà, kí ni wọ́n ń jẹ, kí ni wọ́n ń mu, ṣé n tó yẹ kán jẹ ni wọ́n ń jẹ, ṣé n tó yẹ kán mu ni wọ́n ń mu. Ṣé wọ́n rẹ́ bíi tiwọn? Ṣé tán bá ti wá rìn látàárọ̀ dálẹ́ sí àsìkò oorun ò ní béèrè lọ́wọ́ wọn? Ẹ̀dá wo ni yóò ṣiṣẹ́ tí ò ní rẹ̀? So I don't blame them, irrespective ibi tó wù kí wọ́n ti bá wọn. Ẹkùn bọ́dẹ lójú oorun, bó nígbà ọ̀fọ̀ níyè yóò pòórá mọ́ nínú. Àkàndọ̀rọ̀ Awikonko, Àjàó Àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Ẹ subscribe sí channel mi Awikonko TV àti Onídèmọdè TV níbi tá a ti ń ṣe Onídèmọdè game show fún ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá káàárọ̀ oòjíire. Ṣé ẹ gbàgbé ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní London, tẹ́ wà ní European countries, tẹ́ bá fẹ́ káwọn ọmọ yín darapọ̀ mọ́ ẹ̀kọ́ èdè Yorùbá wa, ẹ lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀la òde yìí náà la máa bẹ̀rẹ̀, ọ̀la Sátidé la máa bẹ̀rẹ̀ fún tìmọ́ǹtì yìí lágbára Ọlọ́run. Ẹ fẹ́ kọ́ ọmọ yín darapọ̀ mọ́ wa, oore ọ̀fẹ́ àtàǹfààní sì wà láti bá mi sọ̀rọ̀ lálẹ́ yìí kó tó di láàárọ̀ ọ̀la, tàbí láti bá mi sọ̀rọ̀ láàárọ̀ ọ̀la ká tó bẹ̀rẹ̀ lọ́la. So +234 904 851 9362 +234 904 851 9362 lágbára Ọlọ́run. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko Television àti Awikonko TV, Awikonko Television àti Awikonko TV. Ṣé ẹ gbàgbé unfortunately mi ò láǹfààní àti lo advert mi níbi pé mo nílé tí mo fẹ́ tà ní Ṣàgámù, that is GRA extension 3-bedroom flat ni, ó wà gated, wọ́n style ẹlẹ́lẹ̀ dáadáa. So gbogbo yàrá yẹn POP tiles, ilé tuntun ni, wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tó ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n wà, wọ́n dẹ̀ nílé mi, so wọ́n dẹ̀ láǹfààní àti tó ń gbénú yẹn náà mọ́, wọ́n dẹ̀ fẹ́ fi rent. So àwa fẹ́ tà 45 million naira ni. Bẹ́ẹ̀ bá fẹ́ wò ó, àǹfààní wà láti lọ wò ó. So Ṣàgámù ló wà. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àrẹ́sẹ̀ pa yín ní Ṣàgámù, ẹ̀yin tẹ́ jọ́ mọ́ Ṣàgámù tẹ́ fẹ́ kọ́lé, ibi tó wà, ibi tẹ́ ní kábàámọ̀ ni, torí pé gbogbo àyíká rẹ̀ nílé ti wà. Ilé ti wà lẹ́gbẹ̀ẹ́, ilé ti wà wájú ẹ̀, GRA extension ni, àwọn ilé ńlá ládẹ̀ ló ń bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp +234 904
8519362 plus 234 904 8519362. ẹ̀yin tẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó dáa àwọn ọkọ̀ tó wà lọ́wọ́ mi lẹ́sìn gan so because America ló ti dé kì í sàwọn ilé tó ti tán máa gbówó lé ní Nàìjíríà tàbí táwọn dílà máa fowó kún no Corolla Sport 2016 model ó wà ńlẹ̀ 14 million naira ni yeah. Benz C300 ó wà ńlẹ̀ 18 million naira la fẹ́ tà ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a fẹ́ tà á ńlẹ̀ kó dowó. Then a ní RS 350 Lexus 45 million naira ni ẹ̀yin náà máa bó jù bẹ́ẹ̀ lọ 2018 model ni o 2018 model ni o. Bákan náà ni Benz CLS 550 òun náà wà 15 million naira ni. Bákan náà ni Range Rover Sport òun náà wà ńlẹ̀ 55 million naira ni. Èyíkéyìí tẹ́ bá fẹ́ ń bẹ̀ tẹ́ ní interest sí ń bẹ̀ tàbí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ọkọ̀ kan tó wù yín ẹ bá mi sọ̀rọ̀ yóò wálé láti orílẹ̀-èdè Amẹ́ríkà. plus 234 904 851 9362 plus 234 904 851 9362. Èdè àti àṣà káàrọ̀ òjìrè bí òní wọ̀mí orílẹ̀-èdè lẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe ó dàrọ̀ òun ayọ̀ lásùn àní tójú òun dojúkú. I love you all. God bless you all. Bye bye.